àwọn ìyàwó àwọn mùmínì láṣẹ ẹni tí ìyàwó tẹ́ bá ti ṣe mùmínì tí ìyàwó lè ṣe mùmínì kọ̀ọ̀kan wọ́ wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe lọ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ mùsùlùmí tó gbà fọlọ́run tó gbà fún ànábì là ń pè ń bí là ń sọ̀rọ̀ jáàbù fún kì í ṣe wúti ilá yawmin nasi hadha kò sí mọ́tàbí kan tó takhallafa an kawni al-hijabi fardan pé ìjáàbù lílò ọ̀rọ̀ yẹn ni kọ̀wá sàfà kan nínú àwọn àfà ayé tó nítumọ̀ kọ̀wá sàfà kan nínú àwọn àfà ayé tó nítumọ̀ ìdáǹkẹ̀lẹ̀ hijab nínú ṣẹ̀ríà àṣọ ti lọ́gà tọ́lọ́run ló fàdùkúrá ní ọlọ́run sọ̀rọ̀ ń bá àwọn lárúbáwá sọ̀rọ̀ hasabi lọ́gàtì ń bá wọn sọ̀rọ̀ ọ̀dà kọkù mọ́fin jáde kò sẹ́ni tí ní gbogbo tọ́lọ́run ti lo hijab yọ̀nà méjèèjì yẹn nínú àlùkùránì kò sí ibi tọ́lọ́run ti ń sọ̀rọ̀ pa òfin bẹ́ẹ̀ ara ọlọ́run kan bí wà tọ́lọ́run ní inna a'tainaka al-kawthar afún olórí tọ́pọ̀ ìsájà àrùbùkà ìsájà nasrullahi wal fath bóri àwọn ọlọ́run bá dé yìí la fi Quraysh ọlọ́run kan sọ̀rọ̀ lọ so hijab náà lọ́lọ́run ó lò nítorí pé hijab ni ìtọ́lọ́run bá wọn sọ kò wọ́n mọ́ òfin ẹ̀sìn rárá al-hijab kí ni jẹ́ bẹ́ẹ̀ nínú òfin ẹ̀sìn Islam yìí huwa fardun ala nisa'i hadhihi al-umma ṣé ọ̀ràn yẹn ni fún àwọn mùsùlùmí lóbìnrin àbí káwí bẹ́ẹ̀ am huwa sunnatun mu'akkada àbí ká ní súnà kan tí wọ́n kàn nípa ní kò dé darajatu al-fard kápì lọ́rọ̀ yẹn àmá súnà ni tó ní kápì kí ni ìdájọ́ ẹ̀ am hukmuhu duna hadha wa dhak ọ̀sẹ̀ tó alákọ̀ọ́kọ́ kò tó fádù kò sì tó súnà náà tí wọ́n máa jẹ́ mustahabu àwọn afá náà pèpè síbẹ̀ àbí kẹsẹ̀ tó ṣe mustahabu náà innama huwa adatun arabiyyatun asila ìkánú àwọn àṣà àwọn lárúbáwá ni ewu nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àbínú mẹ́rẹ̀ nìyí tó gbé hijab ó náà ti tún dá wàhálà sílẹ̀ pàápàá jùlọ lásìkò táwà yìí kìí ṣe nǹkan tí ó yẹ kí mùsùlùmí àbáwọn àfá kọ̀ọ̀kan láàyè wọn sàwá ẹni tọ́lọ́n tá ha fursat al-Facebook lahu misli ẹni tọ́lọ́n fún ní mọ́kíù kan mímọ̀ wá kí al-Facebookiyya ọlọ́run fún láyè kékeré tó náà lè máa sọ̀rọ̀ ọlọ́run táwọn èèyàn máa tẹ́tí gbọ́ àbí bẹ́ẹ̀ sẹ́ẹ̀kọ́ fi masjidin ya'ummu an-nasa fihi ó wà mọ́sálásí kan ọlọ́run fún láyè kan tó náà ti ń lídìí àwọn èèyàn bẹ̀ amadrasa àbí ẹ̀kọ́ kan lóní tọ́yí pé yubathu minha aw sahha aw yajuzu lahu aw mukinahu an yubatha min hadhihi al-madrasa mawa'idh wa mahadara wa nasaiha àbí ọlọ́run fún láyé kan mọ́sálásí àbí ilé kéwú tọ́lọ́run jogún fóun náà ọlọ́run kánà rẹ̀ so kóun náà lè máa ṣe nǹkankan lásìkò táwà yìí nìsín nínú tí ó yẹ kí gbogbo wa náà ká sàlàyé bàbá sí máa mọ́ ni kódà àtúnrọ àwọn tí wọ́n mọ̀ nǹkan kọ bil arabiyya am bil injiliziyya kí wọ́n kọ nǹkan lórí ẹ̀ wọ́n lè summarize tí à ń wí ilé ni bí wọ́n ti gbọ́ yìí mọ́ káwọn náà kọ jáde káwọn mùsùlùmí ó lè sàǹfààní káwọn mùsùlùmí náà ká lè sàǹfààní kọjọ́ mọ́ lọ púpọ̀ al-hijab kí náà ń pè bẹ́ẹ̀ nínú èdè Lárúbáwá torí pé kálmà yẹn lafzun arabiyyun aw kalmatun arabiyya so lafzun yẹn gbólóhùn yẹn wọ́ọ̀dù yẹn arabic word ni fa idha utliqat tí wọ́n bá dákọ̀ rẹ̀ tí wọ́n gbé gbólóhùn jáde qad la yafhamu ma'naha al-amiyyu am al-ajamiyyu alájàmí ẹni tí èsè elédè Lárúbáwá ó lè mọ́mọ̀ tó máa rẹ̀ so yóò wá dá nubayyina lahum ma'nahu يعني الحجاب أو معناها الكلمة كسل يجي فاوية بالعربية باليوبا يعني بلهجتنا المحلية بالودي واي سكول سانفاني فاوية ولا نجيبوا له هذا فيوي جيبوا له فين تفيبو جيبوا له فاوي بيوانا ولا تتوجه له نعم أنا كان كم مفيد تقاقو تي أو كمان إنه لا بابا على فكرة الحجاب ودوني حجاب إنه واد تيجي تقول كا نعم ناياسي وني كسل ينقبل وني الخمار كنين جبه كسل ينقبل نا inú tó tún ká ṣàlàyé òun ni an-niqab ẹ̀rí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ń tá mọ̀ gbọ́ ni wọ́n ní ìjábá sistani wọ́n ní nìkọ́bá sistani ẹlòmí pé nìkọ́bíyà so nìkọ́bù nǹkan tó ti súnmọ́ wa létí bí ní tẹ́mọ̀ gbọ́ lẹ́nu àwọn tí wọ́n kákéwù gan bóyá àwọn sisters nínú súnà tọ́lọ́ àti Ànábì sallallahu alaihi wasallam so nìkọ́b ó súnmọ́ wa dáadáa hijab ẹ bá mi rán jáàbù mi ó sì pọ̀ nílẹ̀ Yorùbá yìí kí ni jẹ́ bẹ́ẹ̀ ni khimar حمار بلا حمار بلا àwọn yẹn tó mọ̀ حمار kìí ṣe حمار wá ti di حمار kẹ́tẹ́kẹ́tẹ́ حمار kí ni jẹ́ hijab ọ̀dà kakọ́kọ́ mọ̀ lógatan kí ni jẹ́ bẹ̀ nínú èdè àwọn Lárúbáwá torí anything tó bá ti jẹ́ pé ó ti wọnú òfin Ọlọ́run tá fẹ́ mú òfin rẹ̀ àwọn àfà wọ́n ti ó ti di dáàbò wọn dárajù aláàyín yóò àrífù anything tó bá ti wọnú ìgbìmọ̀ sọ̀rọ̀ tó bá ti wọnú sharia tó bá fẹ́ máa divine rẹ̀ wọ́n máa divine lọ́nà méjì alákọ̀ọ́kọ́ wọ́n divine rẹ̀ ní divine definition al-lugha tani wọ́n define lọ́nà méjì alákọ̀ọ́kọ́ òun ni tààrífún lughawi
wọ́n define yẹn kí ni jẹ́ bẹ̀ nínú èdè àwọn Lárúbáwá torí pé èdè Lárúbáwá yìí Ọlọ́run fi sàlùkùránì kalẹ̀ tó bá fẹ́ mọ̀ nǹkan kan nípa anything nínú Lárúbáwá yìí yọ̀dà ká mọ̀ kí ni jẹ́ bẹ̀ lédè wọn so kí wọ́n ní jẹ́ hijab lédè àwọn Lárúbáwá kásẹ̀ tó wọnú ṣẹ̀ríà kún òfin Ọlọ́run gbogbo nǹkan wọn sí sábà máa ń lò Ọlọ́run a máa lò ní ìlò báwọn elédè ṣe ń lò kì í ṣe pé yóò gbé ìdájọ́ rẹ̀ wá so hijab yìí jẹ́ àríkì tí ń jẹ́ bẹ̀ qabla al-Islam Islam tó dé ní àwọn Lárúbáwá jẹ́ kálímà yìí mawjuda fi masadiri lugha nínú àwọn tíra tó sọ èdè àwọn Lárúbáwá tó hafazọ tó ṣe hifsu fún lughatul arabiyya jẹ́ àríwádù ìjẹ́ mbẹ́nu ẹ̀ tí ó fi kílẹ̀ sí wa pé hijabu yóò kálímà mustahdatha so kálímà kan tẹ́fẹ́ lẹ́yìn dídí ànábì náà gbé wá ṣe bẹ́ẹ̀ ni ọ̀yẹ̀ kánà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kọ́ lọ má pọ̀ jù kí ni jẹ́ alhijab kí ni definition táwọn afá fún ní èdè Lárúbáwá nínú èdè Lárúbáwá tó pé ọmọ Lárúbáwá tó lọ lé kéwú tí ò lọ lé kéwú tó bá ti dákọ̀ hijab ó ti mọ táwọn pè bẹ́ẹ̀ bí káléwé làpálàpá nísìn kìí ṣe léwé ló ti kọ́ yún ni kìí ṣe lé kéwú ló ti kọ́ gbogbo ọmọ Yorùbá tí má ti ń jẹ́ Yorùbá o yóò mọ̀ pé ewé kan bẹ tí wọ́n ń pè ní ewé làpálàpá àwọn Ọlọ́run sáà náà Lárúbáwá débi pé gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ti kọ́ lẹ̀ lọ́dọ̀ àwọn elédè tí ò sí ọmọ wa tí ọmọ kí ni jẹ́ hijab lọ́dọ̀ wọn ní ti ń jẹ́ bẹ́ẹ̀ òun ni asítìrù kí náà ń pè ní sítìrù òun ni téèyàn fi kọ́fà nǹkan àbí èèyàn fi kọ́fà ibì kan ó fi kọ́fà nǹkan ni àbí ó fi kọ́fà ibì kan òun náà ń pè ní sítìrù anything tó bá ti bo nǹkan lérí tó kọ́fà nǹkan mọ́lẹ̀ òun làwọn Lárúbáwá ń pè ní hijab nínú rẹ̀ wọ́n wà ní wa imra'atun mahjuba tọ́mọ́ ní imra'atun mahjuba ìtumọ̀ ní pé obìnrin tó kọ́fà ara rẹ̀ li'annahu ọ̀rọ̀ lọ́gà ní sàlàyé fún yín o li'annahu torí pé hijab yìí nítorí kọ́fà ara rẹ̀ yìí tó ń pè ní hijab nílẹ̀ àwọn Lárúbáwá yìí yamna'ul mushahada kò ní jẹ́ kéèyàn fojú rí nítorí wà níbi nítorí kọ́fà yẹn tí máa di nǹkan mọ́ mi báyìí nísìn mo ti di ọwọ́ yìí mo ti kọ́fà ọwọ́ yìí nísìn ń jẹ́ hijab fún inú ọwọ́ mi ẹ̀yin tẹ́yìn wò mí ẹ̀ ní rí tí ó wà ń bẹ̀ so èmi nìkan ní màá rí so kí ni iná ń pè ní hijab bóyá ọwọ́ jẹ́ báwọn ni o àbí àfi kọ́fà lé àbí àfi kọ́fà mọ́tò irú aṣọ táwọn lò fún mọ́tò náà hijab ni anything tí yẹn bá ti fi ń kọ́fà nǹkan tí ń mí ni àbí nǹkan tí ò mí òun náà ń pè ní hijab torí ẹ̀ qila lil bawwab àwọn gateman wọn máa pè wọ́n ní hajibu ẹni tí ń kọ́fà ilé tí ń dílé àwọn náà ń pè ní hajib tó kò ní jí ọwọ́ lé so ẹni tó dúró lójú ọ̀nà àwọn security man ni àwọn ní hijab fún ilé àwọn ní hijab fún company tí wọ́n sọ àwọn bí i ibára tí ó kọ́ ní tán pè ní hijab òun ni máa hala bayna shay'ayn in tó dígàgá tó dúró láàrin nǹkan méjì tó kọ́fà tó dúró láàrin nǹkan méjì nǹkan kan ní arágbé nǹkan kan sí àárín rẹ̀ òun ni hijab irú tí láti mú dání nísìn so azal khilaf cover page yìí hijab ni tí báyìí náà cover page yìí hijab lòun náà so méjèèjì kí ni wọ́n cover wọn cover the main tira so mo kò lè wà nǹkan pè ní hijab yẹn in tí mo wí mo jẹ́ ara sọ yìí ẹsẹ̀ rí fáwọn síbi tẹ́sí rí ẹ̀yin náà ìsọmọ Lárúbáwá tẹ́ẹ̀kan lágbárí fún wa ní gbogbo tí mo wí pátápátá agbárí mi kọ́ mo ti wí níbo láti rí kálọ̀wọ́nù lisanul arab libni manzur àwọn dictionary àgbà nìyẹn gbogbo náà làmá mujalla di alákọ̀ọ́kọ́ page 298 kálọ̀wọ́ faslul ha alphabet ha bẹ̀ láti bá definition mara fún yìí that same definition in bẹ̀ẹ́nu kìtìrà kátà ń pè ní al-misbahul munir fi gharib sharh al-kabir fún àfáwà li Ahmad al-Fayyumi àbá definition yìí náà bẹ́ẹ̀ tó ń pè ní hijab nù òun ni tó kọ́fà tó dé nǹkan mọ́lẹ̀ tí ò járí nǹkan gbogbo bí nǹkan ọba sí wo lérí òun náà àbá níbi volume 1 page 121 ẹlẹ́kẹta nínú tàbí definition yìí tí ń sọ̀rọ̀ nípa lugha nípa kí ni ìtumọ̀ wọ́ọ̀dù yìí lọ́dọ̀ àwọn elédè kí ni wọ́n máa ń lò fún àtúnbá nínú kitabu an-nihayati fi gharib al-hadith ti àfáwà Ibn al-Athir àbámbẹ̀nà bi idhnillahi ta'ala so lẹ́yìn òní nípa lugha nìyẹn so kí ni ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n lédè so pé tí wọ́n ń pè bẹ́ẹ̀ o náà ń pè ní hijabu òun asitiru lọ́dọ̀ wọn tó ẹgbẹ́ bá ìzà ó tún lè kọ́ tí á zi alkalma so tí wọ́n bá fi dákọ̀ tí wọ́n pe gbólóhùn yìí síta tó bá jáde tẹ́nìkan tàlá fàtọ̀ bí ha ẹni tó lọ lé kéwú wọn ẹni tó lọ lé kéwú wọn ọ̀dẹ́ nu wọn ẹni tó gbọ́n nu wọn yóò ti mọ̀ pé bí wà ká ní bàtà nísìn wọn lè ní ọmọ ilé ọmọ bàtà wà lọ mú ìwà gbogbo Yorùbá ló mọ̀ so gbogbo àwọn Lárúbáwá mọ̀ pé essence of tó divine kan in logan nìyẹn lọ́dọ̀ àwọn elédè gangan àti ìgbé wọnú ṣẹ̀ríà o lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń sọ ẹ̀sìn yìí kalẹ̀ pẹ̀lú èdè wọn kí ni wọ́n ń pè torí ẹ̀ ló fi jẹ́ pé lizaman ala kulli mufassirin wa kulli muhaddithin wa kulli muftin anybody tó bá fẹ́ máa ṣe ìfitá fáwọn èèyàn àbúfẹ́ ìdòkó máa ṣe tafsir fáwọn èèyàn ó fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn àwọn àfáà lizama rẹ̀ wọ́n tún láàsì lọ́jẹ́ an yata'allama mithluhu hadhihi al-lugha ọ̀rọ̀ yẹn ní fún tàbí tó fẹ́ máa tó Qur'an tó fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn kọ́kọ́ nípa èdè yìí náà kọ́rọ̀ mọ́pọ̀ mẹ́wọ̀n ni kí wọ́n ní ń jẹ́bẹ̀ shar'an nínú èdè nínú sharia so ẹni pé tabawọn náà Qur'an a máa rí Ọlọ́run lo bóyá náà bí méje àbí mọ́kànlá àbótóbẹ̀ àbí ojú bẹ́ẹ̀ lọ Ọlọ́run ti ń dákọ̀ hijab tọ́lọ́run dákọ̀ mẹ́wọ̀n ni tí Ọlọ́run mú ìdájọ́ ńlò nílò sharia ni àbí ńlò nílò àwọn elédè nàbóyá kí ni yóò yé yàtọ̀ mi láàrin terminology ẹ̀sìn
pé wọ́n ń lo ìkíní lẹ́sìn nínú ẹ̀sìn ni èsìn ni wọ́n ń lò fún wọ́n fẹ́ fi sọ̀rọ̀ ṣẹ̀rí àwọn fi sọ̀rọ̀ òfin Ọlọ́run àti kọ́lọ̀ wọn bá wa sọ̀rọ̀ bí lọ́gàtì làárọ̀ pẹ̀lú èdè àwọn lágbára tó yẹ pé Ọlọ́run ò mú ìdájọ́ kankan wá bẹ́ẹ̀ nǹkan ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wa ni ìwọ̀n ń lo wọ́ọ̀dù táwọn náà ń lò mọ̀ bóyá yé Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nǹkan kan fún wa ó fẹ́ narrate nǹkan kan fún wa tó ti ṣẹlẹ̀ ṣáájú Ọlọ́run sọ́nà Kùránì Ọlọ́run ní ọ̀pọ̀síbù ni kọ́wọ́ Ọlọ́run bá ẹnìkan kan sọ̀rọ̀ nífẹ̀ẹ́ tètè illa an yukallimahu Allahu àyàfi kọ́lọ́run bá a sọ̀rọ̀ an tariqil wahyi kọ́lọ́run bá a sọ pé yóò rí fíìlì nǹkan fún yóò rán ṣẹ́ sí ni ìwọ̀n ká lọ ọba ní aw min wara'i hijabin àbí kọ́lọ́run bá a sọ̀rọ̀ min wara'i hijabin kí nǹkan kan ló máa bẹ láàrin tó di gàgà láàrin òun àtọ́lọ́run àtẹni tó ń bá sọ̀rọ̀ òun ọ̀ràn yẹn sí kọ́nà Jibril sí Ọlọ́run rẹ̀ ni yukhatibuhu mubasharatan duna an yursila ila azal mursali Ọlọ́run ẹni tọ́lọ́run ránṣẹ́ sí Ọlọ́run ò fẹ́ rán Jibril sí Ọlọ́run fẹ́ ká tọ́ba rẹ̀ Ọlọ́run fẹ́ bá ẹni tó ń sọ̀rọ̀ gangan directly kò fẹ́ rán nìkan sí irú ẹ̀ lọ́sẹ̀ sáà nàbì Musa kò sí ògbìfọ̀ láàrin kò sí mẹ́sẹ̀njà kankan bayna Musa wa rabbihi pé ẹni tọ́lọ́run wọn bọ́ọ̀ tí wọ́n Jibril sọ sí Ọlọ́run rárá Ọlọ́run máa ń pe yóò pe Musa ni pé wá bá mi so yìí tọ́lọ́run sọ pé min wara'i hijabin Ọlọ́run máa bá a sọ̀rọ̀ min wara'i gbàtọ́lọ́ tí Musa wá débẹ̀ tán tí Musa wá rí Ọlọ́run fètè kórí yóò kàn máa gbọ́ wọn Ọlọ́run ni so Ọlọ́run ò fi ra rẹ̀ hàn so ìdí ń bẹ láàrin Musa àti Ọlọ́run náà ń pè ní hijab òun náà mọ̀ sàlàyé lẹ́kan yẹn so pé gíláàfù yìí kọ́fà yìí náà àwọn náà ń jẹ́ hijab fún ìwé yìí so Ọlọ́run ọba Musa sọ̀rọ̀ mubasharatan direct báyìí kò sí rán Jibrilu sí ṣùgbọ́n kí Ọlọ́run wá ń ṣe sí Olúwa mi ló wà ń bí lápèjúwe lillahi masalul a'la ó lè yé ni Ọlọ́run ò sí sàpèjúwe Ọlọ́run ló wà ń bí lápèjúwe lẹ́gbẹ̀ẹ́ bí Musa ló wà ń bí so Ọlọ́run wá fi nǹkan kan sí àárín yìí tó dàbí tíra yìí tí ń bẹ bayna Musa wa rabbihi so Ọlọ́run àkàrà Musa Ọlọ́run sàpọ́nlé Musa débi pé ó yóò mọ̀ rẹ̀ pé kallama Allahu Musa taklima Ọlọ́run bá Musa sọ̀rọ̀ directly so kọ́lọ̀ mọ́ pọ̀jù so tọ́lọ̀ máa nàrẹ́ tí ń sẹ́yọ́ gbogbo àwọn àyàmọ́ kàkàlá tí wọ́n rí fáṣíun pé ẹmú wà níbi tọ́lọ̀hún ti lo hijabu fún bíborí obìnrin ká máa borí ẹmú wá wọ́ọ̀dù ní kí n lo kí n kẹ wí níwí tí ó rọrùn púpọ̀ òun ni pé kìí ṣe wọ́ọ̀dù mo sọ èdè tí mo fẹ́ lò ní o so kìí ṣe wọ́ọ̀dù onímọ̀ lápèjúwe tí má tó ní nǹkan mi absatu min hada lasta'maltuhu so ó ní ẹ̀bá lò ṣùgbọ́n kó lè yáwọn èèyàn ó ní pé nínú òfin Ọlọ́run tọ́lọ̀ bá ń bá gbogbo tó ti sọ̀rọ̀ ní Ọlọ́run sọ̀rọ̀ ní ìsàlàyé nǹkan lọ ní ìsọ̀rọ̀ lọ ní nàrètì ọ̀rọ̀ fún nígbà tí yẹn ń pàtàkì fún yàn gaba ìṣẹ̀lẹ̀ so Olúwa ní baynahuma hijabun baynahuma Ọlọ́run sọ̀rọ̀ ń pa omi nǹkan nígbà tó wá ní baynahuma ń bẹ láàrin omi méjèèjì hijabun nǹkan kan tó di nǹkan tó wà láàrin nǹkan méjèèjì náà pè ní hijab Ọlọ́run sọ̀rọ̀ tiẹ̀ lọ ní níbi gbogbo àwọn ibi tá à ń dákọ̀ yìí Ọlọ́run ò sọ̀rọ̀ òfin ṣẹ̀ríà wíwọ ìjáàbù mẹ́ ọ̀sọ́ so àmọ́ káwé ọmọ pọ̀ kí ni ń jẹ́ bẹ̀ fi ṣàrà yàní ṣàrà kí ni ń jẹ́ bẹ̀ nínú ṣẹ̀ríà tàbá tí nínú nǹkan nínú ṣẹ̀ríà òní kí ni ìdájọ́ nǹkan yìí kí ni definition nǹkan yìí nínú ṣẹ̀ríà tàbá bẹ́ẹ̀ define yẹn in ṣẹ̀ríà way gàgá ẹ̀sìn wọn ajílùkún gàgá tàbá bẹ́ẹ̀ define yẹn àti define yẹn in lọ́gà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ define ní ṣẹ̀ríà nínú ṣẹ̀ríà tàrífù oríṣiríṣi làwọn afáàmà kó lẹ̀ tàrífù ní àkísára mi mẹ́à ọ̀pọ̀ lé lọ́ndrẹ́ndì mo kàn mú bí mẹ́ta mẹ́pẹ́rẹ́ mo sì mọ́ bọ̀sà àwọn eléyìí ni definition alákọ̀ọ́kọ́ tàbí ma kí ní jẹ́ hijab lọ́dọ̀ àwọn àfá kálọ́wọ́ tí àtàn pè ní mu'jamu lughatil fuqaha fíkíù ẹ̀sìn àwọn táàmù terminology ẹ̀sìn tó máa ń lò àwọn àfá àtúnwá gbìyànjú wọ́n á gbé dictionary kalẹ̀ fún pé táwọn àfá báyìí kí ní jẹ́bẹ̀ táwọn àfá báyìí kí ní jẹ́bẹ̀ táwọn àfá báyìí kí ní jẹ́bẹ̀ so tábà lọ wọnú tíra òní tí ń sàlàyé gbogbo táàmù fíkíù ṣẹ̀ríà òfin tọ́lọ́hun àfá tó ṣe náà ń pè ní arrawas tábà lọ wọ page 153 bó làfá divine àfáàní wọ́n wà máa tẹ̀lébésù húlì mẹ́rẹ̀ àtúmínà síyá ìdáǹgbẹ̀rẹ̀ hijab nínú ṣẹ̀ríà àṣọ ti lọ́gà tọ́lọ́run lọ́gbà Kùránì o Ọlọ́run sọ̀rọ̀ ń bá wọn lárúbáwá sọ̀rọ̀ hásábì lọ́gàtì ń bá wọn sọ̀rọ̀ ọ̀dà kọkù mọ́fin jáde kò sẹ́ni tí ní gbogbo tọ́lọ́run ti lo hijab yọ́nà méjèèjì nínú Kùránì kò sí tọ́lọ́run ti ń sọ̀rọ̀ pa òfin bẹ̀ ara Ọlọ́run kan bí tọ́lọ́run ní iná àtọ́ iná kàlíkà òsà afún olórí tọ́pọ̀ ìsájà àrùbùkà ìsájà nasrullahi wal fath bóri àwọn ọlọ́mbadé yìí láfi Quraysh Ọlọ́run kan sọ̀rọ̀ lọ so hijab náà lọ́lọ́run ó lò nítorí pé hijab ní tọ́lọ́run bá wọn sọ kò wọ́n mọ́ òfin ẹ̀sìn rárá mọ̀ bó ti yé bá ní so náà bóòlù àbá ìdí fáyìn rẹ̀ lọ́dọ̀ àwọn àfá pé kí ní jẹ́ inú ṣẹ̀ríà àtọ́lọ́hun wọ́n ní ìdánpẹ́ ní hijab máa tẹ̀lébísù ulmar atu òun ni tóbìnrin a máa wọ̀ mínà síyà nínú aṣọ tóbìnrin wọ̀ òun ni máa tẹ̀lébísù ohun tí máa wọ̀ sọ́run yọ wọ̀ alimari atu obìnrin mínà síyà nínú aṣọ ni wọ́n fi ṣe wọ́n àbí àbá oní tí wọ́n ń dàbúra tí wọ́n àwọn obìnrin pè ní àbáyá àbá àbí ń dàbúra wà má takasati min hawa ila àbí tóbìnrin takasati ọ̀ràn àbí tó ṣe min hawa ila bainaha tó fi dí ara rẹ̀ ó fi kọ́fà ara rẹ̀ bainaha wa baina rijali ajani ọwọ́ sọ́run ó fi kọ́fà ara rẹ̀
kí òun kọ́ máa jẹ́ gàgá tí ó di ara rẹ̀ bọ́dì ara rẹ̀ flex ara rẹ̀ tí ó jẹun tí ó di tí ó kọ́ di ọkùnrin tí ó ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ láti rí definition alákọ̀ọ́nù nítorí pé ní hijab nìyẹn ẹja kù ní tabasi wo ẹwọ lẹ́yìn nísìnyí ọlọ́run ní suratu Maryam aya 17 ọlọ́run ní fatakhadhat min dunihim hijaba Allahu akbar ọlọ́run ittakhadhat sayyidatuna Maryam ittakhadhat min dunihim hijaba ọlọ́run sá pamọ́ síbi kan ibi tó ọlọ́run sá pamọ́ sí òní kó lè kọ́ kí wọ́n mọ̀ rí kí wọ́n sá pamọ́ tẹ́lẹ̀ wọ́n ẹ̀ ló ti káyì ọlọ́run ittakhadhat sayyidatuna Maryam ittakhadhat ó mú bì kan láàyè kí ló ibi kó mú bì kan nínú àwọn àyè nínú ilé nínú àwọn àyè mọ́sálásí tó wà hijaban kọ́fà rẹ̀ ó dí gàgà rẹ̀ kọjá àwọn èèyàn orí sọ pé ìtọ́lọ́run wíwò nísìnyí kò ní ìdíje bọ́lọ́run sọ̀rọ̀ hijab nínú àwọn ayé àti wọn mú náà ní pé ọlọ́run dákọ̀ hijab náà Al-Qur'ani kò tún sí aṣọ wíwọ̀ ọlọ́run ọ̀sàrọ̀ sọ́n bí aslan ọlọ́run sọ̀rọ̀ aṣọ ọlọ́run kan sọ̀rọ̀ ọlọ́ni so anything tó bá ti kọ́fà yẹn ni wọ́n ń pè ní hijab kò bá jásọ kò bá jẹ́rin kò bá jẹ́ anything so ọlọ́run sọ̀rọ̀ ń dúgbélé sọ̀rọ̀ kí ni ìdájọ́ wíwọ aṣọ nígbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ wíwọ aṣọ pé ọlọ́run sọ kí ló dé ní alẹ́ nínú Al-Qur'ani tọ́tọ́ àbí náà hadith tọ́lọ́run ti lo hijab àmọ́ ẹja mú definition lẹ́ẹ̀kejì wa àbí kí n wáyà kan sí wa kó fi clear sí ní wí olúwa ní fáyìí sáà tún hún náà tẹ́lá fẹ́ béèrè lọ́wọ́ àwọn ìyàwó ànábì fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ wọn omi lẹ́fẹ́ ní kan fún yín mu ni oúnjẹ lẹ́fẹ́ ní kan fún yín ni ọlọ́ni fas'aluhunna min wara'i hijabin bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ min wara'i hijabi kẹ́ ẹ dúró níbi tí nǹkan kan bí gàgá níbi kọ́tìnì tí wọ́n bá tara yìí tẹ́ẹ̀ nílé máa rí wọn táwọn náà lè máa rí yín dọ́lọ́run ló fún un tẹ̀gbọ́n ọlọ́run sọ̀rọ̀ lásán nìkan sọ̀rọ̀ pé káwọn bá ti máa wọṣọ sọ tí ò yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ń bá wọn sọ̀rọ̀ hasiba lughatihim so ọlọ́run bá lóyè dáadáa náà ẹja mú definition lẹ́kejì wa definition lẹ́kejì ní dáńpẹ́ ní hijab ó ní libasun shar'i àbínú tíra tí wọ́n pè ní hijabul mar'a al-muslima bayna intihali al-mubtilin wa ta'wil al-jahilin tíra kan wọ́n pè bẹ́ẹ̀ afáwa tó ṣe ní Dr. Muhammad Fuad al-Barrazi kálọ̀ sọ fún tààtì àbà definition yìí bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n pè ní hijab wọ́n lọ́wọ́ ní libasun shar'i aṣọ kan ni tó jọmọ́ aṣọ ìsìn ni sábìgún ẹni abá ti wọ́ àtúnkẹ́ ẹlẹ́sìn nílé sábìgún aṣọ náà sábìgún ọbalẹ̀ dẹ́dẹ́ tatasattaru bi al-mar'atu al-muslima obìnrin mùsùlùmí ìmọ̀ àwọ̀ sọ́run láti fi kọ́fà ara rẹ̀ ni láti fi dáàbò bo ara rẹ̀ liyamu náà rijal kó lè kọ́dé àwọn ọkùnrin al-ajaniba tí wọ́n yẹ sẹ́lẹ̀tọ̀ rẹ̀ mi ò yẹ ti ṣe min badaniha láti rí nǹkan kan gbogbo ara rẹ̀ ìtàn pè ní hijab nu gbogbo definition méjì ẹja mú definition lẹ́kẹta tá a dàdú mẹ́ so lẹ́yìn náà àárín bíi tíra kan pè ní i'dadul mar'a al-muslima tíra kan pè ní i'dadul mar'a al-muslima kálọ̀wọ̀ page 106 wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní sáàtìrún cover kan ní dáńpẹ́ hijab cover yasturu jisma anything wọ́n ní sáàtìrún anything tí ó cover alijisma ara fala yasif tí ò ní sọ̀rọ̀ yín bóò ní ọyàn ṣe rí bóò ní ẹ̀yìn ṣe rí bóò ní irun ṣe rí bóò ní abẹ́ ṣe rí gbogbo àwọn kan ní dáńpẹ́ ní hijab nù mo rò pé yóò clear fún wa dáadáa báwọn ó yẹ kó lè clear dáadáa dáńpẹ́ ní hijab lọ́wọ́ kan kíní kan tó máa mẹ́ta Al-Qur'ani lò hijabu eléyìí ni ẹni pé kò lọ gbogbo dáhà fáyín kàkàlẹ̀ pé kankan tó dáàbò yẹn ní ibi kíní òun lọ nínú èdè pé ẹni táwa ti fi ń kọ́fà tó dí gàgá òun náà ń pè ní hijab nínú èdè so tẹ́ bá wo gbogbo definition táwọn afárá kàkàlẹ̀ yìí nẹ́sìn ẹni pé ó yàtọ̀ sí bó ṣe jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ni à ń gbúrò rẹ̀ nínú ṣẹ̀ríà náà ṣùgbọ́n kì í ṣe tí Kùránì lò fún làwọn ṣẹ̀ríà lò fún tí ẹ bá ní ẹlọ́mú ìtọ́nà tó lè jábọ̀ afáṣọ ọ̀dà kankan ala tufarriq bayna isti'mali lílo Al-Qur'ani lu wọ́ọ̀dù tí ń fi ń bá àwọn Lárúbáwá sọ̀rọ̀ àti ká lo wọ́ọ̀dù láti fi ṣòfin lè farakọ̀ bayna hadha wa dhak al-muhim nínú tọ́lọ́run tún lò nínú Al-Qur'ani òun ni al-jilbab ẹ̀rí pé jìlìbáàbù náà òun náà ti kọ́mọ̀ lọ́dọ̀ àwọn lẹ́nu àwọn sísà wa Ọlọ́run sì lò nínú Al-Qur'ani dáadáa ó mi ká dúró lórí méjèèjì ó tó lè bá máa lọ nínú Al-Qur'ani al-jilbab kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ qala al-hafizu ibn Hajar al-Asqalani sahibu al-Fath al-Bari kitab al-Fath al-Bari tí látà ń pè ní Fathul Bari àfáwà àgbàlagbà tí wọ́n sí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa al-jilbab sampa ti gbọ́ definition ohun tí ń jẹ́ hijab lugatan àti shari'an ẹ wá jábọ́ sí jìlìbáàbù àfá al-Hafiz ibn Hajar al-Asqalani wọ́n ní al-jìlìbáàbù wọ́n ní wàhùwà bí kẹsìn jì wa sukuni lam ibi tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní kíl wọ́n ní wọ́n sọ pé huwa al-muqanna òun ni gbẹ́ngbẹ́ ní jìlìbáàbù al-muqanna òun ni tí wọ́n fi dé dáàbòjú wálẹ̀ àbí awil khimar àbóhun náà ní khimar ìtumọ̀ rẹ̀ pé jìlìbáàbù ó lè pè é ní muqanna ó lè pè é ní khimar aw tàbí àwádọ̀ mí nìkú pé n tá ń pè ní jìlìbáàb wọ́n ní òun tóbi ó gbáyè ju khimaru lọ nígbà tó ní sàlàyé jìlìbáàbù nù tàló sí definition yìí tí ń sàlàyé rẹ̀ fún wa àfọwà al-Hafiz ibn Hajar al-Asqalani tàbí àwọn tíra àwọn tí wọ́n ń pè ní Fathul Bari page 424 mujallad alákọ̀ọ́kọ́ àbàbẹ̀ ẹjẹ́ wọn kí ń jẹ́ jìlìbáàb Ibn al-Athir fi kitabihi an-nihayatu fi gharib al-hadith wal athar tàbí àwọn mujallad alákọ̀ọ́kọ́ 283 page nù wọ́n ní tí ń jẹ́ al-jilbab tọ́lọ̀ ń gbínú Al-Qur'an tàbí wàbẹ̀ láti fi sàlàyé kí ń jẹ́ hijab
wọ́n lóhun ní al-izar al-jilbab pé Ibnu al-Hajar al-Asqalani wọ́n ní jilbab wọ́n máa pè ní khimar àbá ìwá fi mi kún wọ́n ní wọ́n tún máa pè ní al-izar izar ọ̀dà àbúlágbáwá wọ́n máa pè jilbab ní al-izaru wọ́n ní wọ́n tún máa pè ní al-rida'u wọ́n tún máa pè ní rida ẹlòmílẹ̀ ní abáyára àwọn pè lọ́dọ̀ àwọn táwà jẹ́ àjàmí yùnú so ṣùgbọ́n lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ní synonyms làwọn kìíní wọ́n lè pè ní jilbab wọ́n lè pè ní khimar wọ́n lè pè ní izar wọ́n lè pè ní rida wọ́n sì máa ń pè ní al-mulhafa kí náà ń pè ní mulhafa ní anything tí a máa ń dàbúra marhaban bika akhi al-karim bilal al-ilm marhaban bika now ibn asir onísọ̀rọ̀ wọ́n ní wákìí wọ́n tó sọ pé huwa al-muqanna òun náà tó ń pè ní muqanna náà bí al-hafiz ibn hajar al-asqalani bí ó ṣe wí wọ́n ní àtúmọ̀ jẹ́bẹ̀ wọ́n ní tughatti bi al-mar'atu ra'saha tóbìnrin yóò fi bo orí rẹ̀ wà dhahraha àti gbogbo ara rẹ̀ wà sadiraha tí ó sì bo báyà rẹ̀ wọ́n ní tí wọ́n ń pè ní jìlìbáàbù mo pọ́n náà yé al-imam an-Nawawi alayhi rahmatullah àwọn náà àgbọ̀rọ̀ mọ́sán tí wọ́n wí imam Nawawi àwọn náà ní tán pè ní jìlìbáàbù wọ́n huwa al-mala'atu allati taltahifu bi al-mar'a fawqa thiyabiha wọ́n ní tán pè ní jìlìbáàbù òun ní obìnrin ti wọṣọ ó ti wọṣọ tí wọ́n ti gbogbo jọ aṣọ tí ó wà wọlé yóò gbélé báyìí òun náà ń pè ní jìlìbáàbù wa hadha huwa sahih imam Nawawi ní wa hadha huwa sahih eléyìí lọ́lá láàfíà jù pé ìdá ń pè ní jìlìbáàbù ní pé èyí ó ti wọṣọ ọ̀kátẹ́lẹ̀ obìnrin ó ti wọṣọ yóò ti múra yẹnyẹn yóò ti wọ àǹkárá lọ́wọ́ ó ti wọ àǹkárá ó ti gbogbo style tí wọ́n ti rán sísàlẹ̀ ohun orí Facebook ráwọn ọmọbìnrin tí wọ́n rán àwọn aṣọ yìí fáìn bọ́tọ̀ kọ́ mi níjẹ́ ọkọ̀ tọ́kọ̀ yóò sì yẹ̀wọ̀ wọ́n sọ fún tẹ́lọ̀ àbẹ́ntọ́ alẹ́gbẹ̀ẹ́ sì láìkì sáì yìí o alájọ́ sì yẹ̀wọ̀ ṣeṣẹ́ kẹ́ sì yẹ̀wọ̀ ṣe dáàdi Abu Imran sì yẹ̀wọ̀ wọ́n ni àwọn jẹ́ wáìmọ̀nà ọwá lọ́ràn lẹ́sì ọ̀ràn bẹ́ẹ̀ orí sáì tó ọjọ́ bìkan ọjọ́ dúdúlẹ̀ ọjọ́ kìnnìkan ó sàrán orí gíní ọwọ́ ọ̀ràn bẹ́ẹ̀ sáàbù ó sì yẹ̀wọ̀ ẹlẹ́yọ̀ ni ẹ̀mọ́ orí ọwọ́ àwọ̀ tán nígbà tó wà wọ̀ tán ẹ̀ máa bọ́ wọn ni òun ni al-mala'atu abil mula'a so wọ́n ti wá lọ́rọ̀ kan kẹ̀mbẹ̀ ó ti wọ́n tí ó wọ̀ tán gbogbo táwọn obìnrin wọ̀ tí wọ́n náà ti wọ̀ ti tẹ́ lọ́rùn yóò ti wá gbé jìlìbáàbù aṣọ gíríwó kan yóò ti wá gbé lé mọ́lẹ̀ ṣẹ̀ríà ọ̀tàkù so wọ́n ti wá gbé lé mọ́lẹ̀ àfa Imam Nawawi wa huwa sahih èyí lọ correct jù wa huwa muradu Shafi'i ó ní ntí bàtí Imam Shafi'i ń sọ̀rọ̀ nípa ìjábà bọ̀ abẹ́ ntí Imam Shafi'i gbà lérò ni wal musannif wal ashab àti kánú àwọn aṣáájú tí wọ́n jẹ́ mímọ̀ lórí mazhabi al-Imam Shafi'i ó ní tí musannif tóun náà wí òun náà èrò rẹ̀ náà wal ashab àti gbogbo àwọn ẹgbẹ́ tiwa náà àwọn náà láwọn àkàránù wọ́n láwọn contemporaries tí wọ́n jọ jẹ́ onímọ̀ mo láti rí ètò wí kitabul majmu' tíra àfáwa an-Nawawi sharhul mu'adhdhab kálọ̀ wo volume 3 page 172 àbàbẹ́ Ibn Hazmi fil Muhalla àfáwa àgbà Ibn Hazmi níbi tíra àwọn Muhalla yìí page 3 volume 3 page 112 àwọn náà sọ̀rọ̀ nípa jìlìbáàbù wọ́n ní al-jilbābu fi al-lughatil arab wọ́n ní ẹgbẹ́ gbọ́ yìí very important àfáwa ní al-jilbābu ìdáǹpẹ̀ ní jìlìbáàbù torí tí a fi ń sàlàyé jìlìbáàbù yìí náà ni pé ọlọ́run ní Al-Qur'ani ọlọ́run yudnīna 'alayhinna min jalābībihin ìdáǹpẹ̀ ní jìlìbáàbù jalabibu pluralu jìlìbáàbù òun ni singular rẹ̀ òun làwọn afábá ń define látẹ̀tẹ̀ kan yìí ẹgbẹ́ àwọn afábá lọ́wọ́ mọ́ ìgbàgbọ́sá mú tààrífù wa so in dalla ala shay'in fa innama yadullu ala ahamiyyati hadhihi al-kalima so ó pàtàkì tí wọ́n define rẹ̀ fáwọn èèyàn torí pé ó so papọ̀ mọ́ kálímà yìí hukman min ahkami din ìdájọ́ kan nínú ìdájọ́ ẹ̀sìn so now al-Muhalla Ibn Hazmi fil Muhalla wọ́n ní wal jilbabu fi lughati al-arab ọmọ yá mi al-imam Kaduna Abdul Qadir Rabbani marhaban bikum wọ́n ní wal jilbabu fi lugha idan pè ní jilbabu fi lughati al-arab wọ́n ní allati èyí khatabana biha rasul sallallahu alaihi wasallam idan pè ní jilbabu ní èdè tí Ànábì fi bá wa sọ̀rọ̀ èdè lábáyé huwa ma ghatta jami' al-jismi la ba'dahu Allahu akbar àwọn afẹ́sì wọ́n ní idan pè ní al-jilbab òun ni ma ghatta ohun tó cover jami' al-jismi gbogbo ara ó cover gbogbo ara la ba'dahu kìí sapá kan ara so tẹ́tọ́ wọn pẹ̀ bí i tarif so yumkinuna an nahkuma ala tilka aw ulaika nisa àwọn obìnrin wọn ni àwọn lẹ́tọ̀ọ́ láti dájọ́ láti gbé dájọ́ lórí ẹni tó lo hijab kan tí wà débi báyà pé kò lo hijab abẹ́ni tó lo hijab tó tiny kò lo hijab abẹ́ni tó lo hijab tó wà lọ wọn á fi wérí àbọ̀sọ̀ sẹ́yìn kò lo hijab wọ́n ní ìdá ń pè ní hijab bi lughati al-arab allati khatabana biha rasul sallallahu alaihi wasallam pẹ̀lú èdè táwọn fi bá sọ̀rọ̀ ìtí ń jẹ́ bẹ́ẹ̀ ma ghatta jami' al-jismi tó gbogbo ara èmi kan mo wí o wọ́n wá bá wí wọ́n sábà dẹ̀ndẹ́lẹ̀ o wọ́n sábà kọ́ nínú kan sísí o wọ́n sábà kọ́ nínú méjì o wọ́n sábà kọ́ nínú mẹ́ta o sísí o kulluhum fuqaha ulama tí wọ́n bá wí. àbáni wọ́n ilé yìí in tí àfá wa Ibn Hazmi sọ yìí zahaba al-imam al-Qurtubi fi tafsirihi in tí imam al-Qurtubi náà sọnù haythu qala láyé tí imam al-Qurtubi sọ pé wa sahih
the correct definition fún jilbab òun ni annahu athawb òun ni aṣọ alladhi èyí tí yasituru jami albadan tí ó cover gbogbo ara nígbà pé ní jilbab nìyẹn torí mo sọ fún yín pé débi jilbab inú al-Qur'an ni o so mo rò pé èyí náà ti yé báwọn eléyìí ni ṣókí nípa definition al-hijab wal jilbab ẹ jẹ́ wá bọ́ sínú al-Qur'an kí lọ́lọ́run wí fún wa nípa hijab nínú al-Qur'an bismillahir rahmanir rahim tabalawo suratul mu'minun ayat 31 verse 31 Allah bismillahir rahmanir rahim wa qul lil mu'minati yaghdudna min absarihin Allah ní sọ fún àwọn al-mu'minat alakoko ní pé afẹ́ wọnú ọ̀rọ̀ gangan báyìí so ẹni tó bá lóbi lẹ́gbẹ̀ẹ́ tí àwòrán bẹ́ẹ̀ bí kó súnmọ́ rẹ̀ ẹni tó bá lọ́mọ lẹ́gbẹ̀ẹ́ tó gbọ́ Yorùbá kó súnmọ́ rẹ̀ ẹni tó bá lọ́mọ kéwú tó gbọ́ Yorùbá kó súnmọ́ rẹ̀ ẹni tó bá rẹ̀ ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmá wo obìnrin lówó wá ní ọ̀rẹ́ tó jẹ́ mùsùlùmá súnmọ́ra rẹ̀ wo ọkùnrin náà ni obìnrin wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tẹ́jọ́ ń sọ̀rọ̀ tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ súnmọ́ra rẹ̀ yastafida min hazihi al-muhadarat li'annaha tata'allaqu bi hadha ad-din wa tata'allaqu bi akhiratiha so ó súnmọ́ ẹ̀sìn àtọ̀run obìnrin gbogbo obìnrin ó wá súnmọ́ ìgbésí ayé tiẹ̀ náà ìwọ ọkùnrin náà alákọ̀ọ́ ni pé kò sí bóbìnrin ó ṣe gbọ́ ẹ̀sìn Ọlọ́run ọba yé obìnrin tó bá gbẹ́sìn Ọlọ́run ọba yé ọkọ rẹ̀ ó nísinmi ẹni tó bá fẹ́ nísinmi nínú ayé ẹni tó gbẹ́sìn Ọlọ́run ọba yé òun ni kò fẹ́ ní sọ pé ń kéwú ìyàtọ̀ ń bẹ bẹ́yìn náà ẹni tó mọ kéwú àtẹni tó gbẹ́sìn yé kéwú kìrìsìtẹ́nì lásán mọ kéwú kìrìsìtẹ́nì ẹlẹ́bọ lè mọ kéwú àmẹ́sìn gbígbẹ́sìn Ọlọ́run ọba balẹ̀ kẹ́ ọ láyé obìnrin tó bá gbọ́ yé tó jẹ́lẹ́sìn tó bá jẹ́ bàbá rẹ̀ ní máa ń bẹ láyé bàbá rẹ̀ ó gbádùn rẹ̀ torí yóò mọ ìwọ rẹ̀ tó bá jẹ́ ìyàwó bá lọ́jẹ́ ọkọ gbádùn rẹ̀ tó bá jẹ́ àǹtí lọ́jẹ́ àbúrò gbádùn rẹ̀ tó bá jẹ́ àbúrò ní ẹ̀gbọ́n náà gbádùn rẹ̀ so Olúwa ní bismillahir rahmanir rahim kúlẹ̀ ní muminat ṣàlàyé sọ fún àwọn al-muminat àwọn mùmínà lóbìnrin Ọlọ́run ọ̀sọ́ yẹn lè jẹ́ jẹ́lóhun kírun tí wọ́n gbà tí ò ní jẹ́ mùmíní àwọn mùmínà Ọlọ́run bá sọ̀rọ̀ yìí o allazi yuridu an takuna bunatuhu mu'minan kó súnmọ́ bí liyaqtaribaha aw liyuqarribaha so Ọlọ́run ní kúlẹ̀ ní muminat Ọlọ́run ní sọ fún àwọn mùmínà yaghdudna min absarihin wọ́n máa rẹ ojú wọn lẹ̀ kama rẹ ojú lẹ̀ Ọlọ́run kọ́ wọn ní rìnù ní ọmọ rìn lọ mùmínà ọmọ mùsùlùmí lóbìnrin àwọn ìyá lóbìnrin níwọ̀ tó ní wọ́sì obìnrin máa ń lọ wọ́ọ́rọ́ ni ẹwọ́n ṣe ròyìn ibnatu nabiyillahi Shuaib wa zawjati nabiyillahi Musa alayhi salatu wassalam Ọlọ́run ròyìn arábìnrin náà tamshi ala istihya ń lọ wọ́ọ́rọ́wọ́ obìnrin gidi yóò ti máa lọ́nu wọ́n máa yanu máa rúgbẹ́ ẹ̀wọ̀n dákàlẹ́ ẹ̀wọ̀n àbà ń wèsì mọ̀ sínú wa mùmínà Ọlọ́run yaghdudna min absarihin wọ́n máa lọ wọ́ọ́rọ́wọ́ ni Olúwa ní wa yahfazna furujahun tí wọ́n sì sọ abẹ́ wọn èyí ti pé kí nǹkan wọn wọ abẹ́ wọn lásán Ọlọ́run ní kí wọ́n sọ ń bẹ̀ kí wọ́n sọ gbogbo tí ń jẹ́ abẹ́ wọn àtẹ̀yìn àtiwájú kan sọ wájú kí nǹkan tí ẹsẹ̀ tọ̀rọ̀ mọ́ ọ̀bẹ̀ kí wọ́n sọ ẹ̀yìn náà ibi tó dúró lónìí táwọn obìnrin ọkọ̀ máìkì wọ́n kọ̀yìn síbi fóònù wọn máa gbọ̀n sí rẹ̀ ibi táwọn lọ ní Ọlọ́run wala yubdina zinatahun ọ̀ṣọ́ tí wọ́n sì ṣe sára kí ni làálì tí wọ́n máa ń lé sí gbogbo ọwọ́ tí ẹnì tán fi sọ́rùn ẹ̀ríǹgì tán fi sétí la yubdin wọn sì gbúdọ̀ fi hàn wọn fi gbúdọ̀ fi hàn síta kí ni zinatahun àwọn ọ̀ṣọ́ ara wọn tí wọ́n lò góòlù ló lò ní kíníkà ló lò ní illa ma zahara minha àyàfà wọn tí ò lè máa hàn Ọlọ́run fúnra rẹ̀ ló fi wọ́n hàn bí kíni àwọn afáàpín sí méjì lórí ẹ̀ bí ma zahara minha ní ara náà Ọlọ́run ojú wọ́n ní nítorí pé gbogbo ara obìnrin aura ẹ̀ṣọ́ ni gbogbo ara obìnrin hátà ojú rẹ̀ báyìí ẹ̀ṣọ́ ni illa ma zahara minha àfojú nìkan nǹkan filẹ̀ àwọn ará o ma zahara minha ní fún bọ́lá ọ̀sẹ̀ lọ́nà Al-Qur'ani gbogbo ara obìnrin ní òwò hátà àtọ́jú rẹ̀ náà ma zahara minha tọ́lọ́run wá ń wíwù ní Ọlọ́run láwọn sí náà tó ṣe síta aṣọ rẹ̀ wọ́n bá design rẹ̀ sí bákan wọn zahara minha nù kó dáwọn afáàkà ṣùgbọ́n alladhi alayhi jumhurul ulama èyí táwọn afá kọ̀ọ̀tù lórí ẹ̀ táwọn náà sì wà pẹ̀lú wọn òun náà ní péjú yìí laysa bi zina kìí ṣe zina tọ́lọ́run wínú ó lè yọjú lẹ̀ ó sì lè yọ ọwọ́ lẹ̀ wọ́n ní tọ́lọ́run wínú torí àlọ́ fi jẹ́ pé obìnrin tó bá ti lu imú ó lumú rẹ̀ báyìí gbogbo obìnrin tó ń bọ̀ yìí tó bá ti lu imú tó bá fi lè mú ọ lumú tó ti kílẹ̀ ń tìbọ̀ nínú pé bẹ́ẹ̀ máa ń tìbọ̀ tó bá ti lumú tó ti fi chain sí àbí nǹkan kẹtẹ́ máa ń fi sí wọn ó lẹ́tọ̀ láti ṣe ojú rẹ̀ wọ́n kọ́fà rẹ̀ torí ó ti ṣe zina ó ti sọ̀sọ́ obìnrin tó bá ti pancake ojú rẹ̀ qawlan wahidan la yajuzu laha an yubdiyaha linnas kò gbọ́dọ̀ fi hàn àwọn èèyàn mọ́ kò gbọ́dọ̀ fi hàn àwọn èèyàn ó ti pancake ojú tó ti di ọ̀ṣọ́ ó ti fi ń pè àwọn èèyàn ó ń call attention àwọn èèyàn ọkùnrin pẹ̀lú gbogbo tó pancake ojú ni wal yadribna bi khumurihinna ala juyubihin bí táwọn lọ ni ara rẹ̀ ni ọlọ́ni yadribna kí wọ́n ya jùlẹ̀ o
bí Ibn Kathir ṣe tú wọ́n ní ìlìkìyìn kan yà jùlẹ̀ látòkè kí ni bí khumurihinna khimaru wọn kí wọ́n jẹ́ ọmọ látòkè liyadribna kí wọ́n yà jùlẹ̀ látòkè bí khumurihinna hijabu wọn khimaru wọn ala juyubihin ó dé gbogbo ìgbáyà wọn wala yubudin wọn àti gbúdọ̀ fi hàn ọlọ́run tó wá dá padà kẹ́rin mímí tó tóbi dé la yubudin wọn àti gbúdọ̀ fi hàn láìláì zinatahun ọ̀ṣọ́ wọn illa ní bu'ulatihin àìfà ọkọ wọn nìkan. Aya kan ẹjẹ́ wáyà ní suratul ahzab aya 59 ọlọ́run ní bismillahir rahmanir rahim ọlọ́run yá ayyuhan nabiyyu ọlọ́run ìdá nàbì kúl paláṣẹ lé azwajika àwọn ìyàwó àwọn láṣẹ sáwọn nìkan ní ọlọ́run yára wà banatik àtàwọn ọmọ rẹ lóbìnrin ìyàwó ànábì gbogbo àwọn ìyàwó sí ìyàwó ànábì àṣẹ tọ́lọ́run fẹ́ pa kò tí ì kàn wọ́n torí wọn sí ìyàwó ànábì àwọn ìyàwó ànábì wọ́n kọkànlá àwọn ọlọ́run bá wí kọ̀kan yá tiẹ̀ kọ̀kan yá tèmi náà so last wọn sí nínú àwọn ìyàwó ànábì ọlọ́run wà banatika tó paláṣẹ àṣẹ ní kíláàsì ni wàbà mithlu Fatima wà banatika wà nisa'il mu'minin ọlọ́run wà banatika sàlàyé fáwọn banatika àwọn obìnrin rẹ náà àwọn ọmọ rẹ lóbìnrin àwọn àǹtí mi àwọn àbúrò mi lóbìnrin títẹ̀ náà àtàwọn àbúrò rẹ lóbìnrin àwọn náà sínú wọn torí wọn sọ ọmọ ànábì àwọn ilé ẹ̀kẹta ni ọlọ́run wà nisa'il mu'minin paláṣẹ àṣẹ ní paláṣẹ fún àwọn nisa'il mu'minin àwọn ìyàwó àwọn mùmìnì ṣé mùmìnì ni wọ́n mùmìnì lèmi a jẹ́ pé ìyàwó mi náà dakhilatun fi hadha al-amr ìyàwó tèmi náà wọnú àṣẹ yìí ṣé mùmìnì ni wọ́n náà ìwọ obìnrin ìwọ ọkùnrin lákọ̀ọ́kọ́ bí ó léèrè pé ṣé mùmìnì ni ó àbí ṣíyà torí ṣíyà wọ́n yẹ ṣe mùsùlùmí ìran kankan nínú àwọn ará ṣíyà ìran ti tọ́lé àyè wọ́n yẹ ṣe mùsùlùmí wọ́n yẹ ṣe mùmìnì kábí wọn náà ṣé mùmìnì ni ó àbí ṣíyà mùmìnì ni ẹ́ àbí nasarani mùmìnì ni ẹ́ àbí yahudi mùmìnì ni ẹ́ àbí mulhidu èwo ni ó ń bẹ̀ àrífúnà nafsak divine ara rẹ fún wa mo kò nẹ́tọ̀kì náà ti dó báyìí èwo ni ó ń bẹ̀ tó bá ti wá jẹ́ pé mùmìnì ni ẹ́ àwọn ìyàwó rẹ àwọn ọmọ rẹ lóbìnrin Khadija ọmọ rẹ tí ń jẹ́ bẹ̀ Zainab ọmọ rẹ tí ń jẹ́ bẹ̀ Aisha ọmọ rẹ tí ń jẹ́ bẹ̀ Bíọ́lá ọmọ rẹ tí ń jẹ́ bẹ̀ dakhilatun fi hadha al-amri al-ati àṣẹ tó lóun pa yìí tó ní kó pa nàbì ọlọ́run kọ̀mọ́dé ànábì wọn ní kọ́ ànábì náà kọ̀mọ́dé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìwé àkọ́kọ́ àwọn azwajuhu àwọn ìyàwó rẹ̀ ridwanullahi alayhin àwọn ìwé ni lọ́nà ànábì lọ́wọ́ ká ànábì ọ̀pá láṣẹ àwọn ni banatuhu ridwanullahi alayhin àwọn ọmọ rẹ̀ lóbìnrin àwọn ìwúlẹ̀ kẹta àwọn ni nisa'il mu'minin gbogbo ẹ̀yin mùmìnì náà ọlọ́run pàṣẹ fẹ́yìn náà ànábì ní ọlọ́run kọ́ pàṣẹ fún yín bàbá aláwìyá lè mọ́ láti jọ yìí ọ̀dà bẹ́ẹ̀ o kí wọ́n láṣẹ náà ẹja wá rí tiẹ̀ ẹja gbọ́ ó yẹ kí mùsùlùmí àti mùsùlùmọ́ lọ́kùnrin àti mùsùlùmọ́ lóbìnrin torí ọfẹ́ ọkọ̀ bó ti bí mo obìnrin wọ́n padà bí bó sì bí sọ lẹ́gbẹ̀ẹ́ obìnrin àbóní sọ lábúrò obìnrin àbóní ìyá rẹ̀ ń bẹ àbí òsí ẹnìkan tó bá ti gbọ́ àṣẹ tí ọ̀pá àwọn ìyàwó rẹ̀ láṣẹ àwọn àṣẹ tá ń pa wọ́n yìí tọ́lọ́ ń pa wọ́n yìí ọlọ́run bí ilé rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ wọ́n tó bí àwọn ìyàwó ẹ̀ ní ọkọ̀ bí kọ́lọ́run tó bí ìyàwó láǹkì àwọn ọkọ̀ ní ọkọ̀ bí kí wọ́n láṣẹ náà àṣẹ ni kì í ṣeré ẹ bá ti bọ́lọ̀ sí ń pè wá lẹ́yìn kọ̀ọ̀kan ẹ kí wọ́n máa pè nǹkan tó bí lọ́dọ̀ lọ́nà ọmọ òlẹ̀ wí fún ọ. ọ ní yudinina alayhinna min jalabibihinna ọ ní yudinin kí wọ́n sọ̀kalẹ̀ ntọ́wà lókè nìyàn sọ̀kalẹ̀ ọ ní yudinina kí wọ́n jọ sọ̀kalẹ̀ yudinina kí wọ́n jọ bulẹ̀ yudinina kí wọ́n jọ balẹ̀ alayhinna látòkè ẹ̀wọ́n náà sọ̀rọ̀ wá sáà gbogbo ọmọ àlá ọ̀n ntọ́wà lórí nǹkan kan orí òkè ni nígbà tí wọ́n ní alayhinna tó àwọn ọmọ dòdò fún òkè alayhinna látòkè wọn kí wọ́n jọ wálẹ̀ min jalabibihinna jìlìbáàbù wọn kí ní jẹ́ jìlìbáàbù ẹja padà sọ́dọ̀ àfáwà Ibnu Hasimi torí jìlìbáàbù yìí ó lè mọ́ yé wa o àmì ìjà lọ́dọ̀ àfáwà Ibnu Hasimi kí ní jẹ́ jìlìbáàbù kágbọ́ bí wọ́n sì pé àwọn Ibnu Hasimi wọ́n ní yudinina alayhinna min jalabibihin kán jọ wálẹ̀ látòkè kọ́ sọ̀kalẹ̀ jalabibihin àfáwà kí ní jẹ́ jalabibihin náà tọ́ra wọ̀ mọ́ Ibnu Hasimi fil Muhalla tíra àwọn tí wọ́n pè báwọn fọlùmọ́ ẹlẹ́kẹta page 212 wọ́n ní alijilibab wọ́n ní jalabibihin náà tọ́ra wọ́n ní fi lughatil arab ní tí ń jẹ́ nínú èdè Lárúbáwá allati khatabana biha rasulullah tẹ́wọ̀n bí bá sọ̀rọ̀ yìí wọ́n ní tí ń jẹ́ huwa òní máa gọ́tọ̀ jami'a al-jismi gàtọ̀ jami'a al-jismi tó gbogbo ara la ba'dahu kìí sapá kan rẹ̀ o Allahu akbar ẹwà wọn àfà yudinina ó wọ́n ní tí wọ́n yóò délẹ̀ jalabibihin jìlìbáàbù wọn ẹwà wo definition tá a fà já òun define rẹ̀ nǹkan sọ tí ń jẹ́ bẹ́ẹ̀ Lárúbáwá lòun ìwọ̀n sọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ wá ní ìdí ń pè ní jìlìbáàbù fáwọn ìyàwó àtàwọn ọmọ wa ìwọ tí ìyàwó rẹ tí ọba lè wọ mọ́tò tó ju ọ tó ti ayé àníkọmọ rẹ ọmọ wọ gbogbo ìlànà tá àjọ ń ṣe yìí kọmọ mi ó lè fa kíníkan lè kíníkan bọ́ bá ti pa fídíò ọmọ tánu ó kù wà tọ́lọ́ ó kù wà tiwa rẹ ó kù bó ṣe mú ọ̀rọ̀ lọ́hùn wọ́n ní ìtì tán lọ́dún eégún síbá tí wọlé lò tó á kú mẹ́rin àwọn ọmọ gbà tí ó yà ẹ̀yẹ kọ́mọ kọ́ wa tá a sọ̀rọ̀ ẹ̀yẹ kọ́mọ kọ́ wa ní alákùnrin kan ní ṣe TikTok tó ń ṣe ń bú àwọn èèyàn gbà
ẹni mùsùlùmí ni ọtọ́ ìṣe mùsùlùmí ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ yìí náà ni ní sì jáde ó sì kú níbo lè nínú àmà tí ó kèmí náà níbo lè náà tí ó kọ mọ́ so àṣẹ ọlọ́run ṣe pé táwọn ìbá ti wá dàbà níwà ní kọ́mọ̀ lò lẹ́yìn ọdún kan wà ní ara o mẹ́kànnà lè mú òmìnì olúwa ní mẹ́kànnà lè mú òmìnì kò tọ́ fún òmìnì tó bá yà pé òmìnì ọlọ́run sọ ọlọ́run ọ̀sọ́ kẹ́ pé mẹ́kànnà lè álìmí kò tọ́ fàáfà kan tọ́lọ́run wíkọ̀ ọlọ́run ní mẹ́kànnà lè sọ ìmí kò tọ́ fẹ́ni tí ń gbáwẹ̀ tọ́lọ́run wíkọ̀ kí ọlọ́run mẹ́kànnà lè mú òmìnì kò tọ́ fún ẹni tó bá jẹ́ mú òmìnì wala mu'mina kò tọ́ fún ẹni tó bá jẹ́ mú òmìnì lóbìnrin idha qada Allahu wa rasuluhu amran tó bá gbọ́rọ̀ ọlọ́run kẹ́kọ́ lọ́n wúláì annabi wúláì an yakuna lahumul khiyar ó tún máa yẹ wúláì sọ́sọ̀ yìí sọ́dọ̀ yìí wọ́n lọ́lọ́run wí ó tún yẹ wú ní Al-Qur'an kwa ajaban li amri haula'i al-muslimin al-mudda'una lil-'ilm alladhina yarawna anfusahum ala ru'usi an-nas bitakaburihim wa tajabburihim wa qistan mimma utu min hadha ad-din bí ẹ̀dẹ́ kálukú mọ̀ ó sì wá di nǹkan kíkan aláàánú tó bí náà nuzila alayna wa nadu an-nasa ilayhi kọ́dà ká mọ́ ti lágbára àti lé sí àwa ayá pé àwọn èèyàn sí ayá bẹ̀rù ọlọ́run ayá fẹ̀sí ibi tọ́wọ́n ọba fi sí ọba lè kí ọlá jalla shanuhu ala yazunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil alamin Allahu akbar ala yazunnu ulaika annahum mab'uthun àwọn tó ń sí àwọn èèyàn lọ́nà yìí بهذه الفتاوى الخاربة فتاوى تندسنوي ألا يظن أولئك رجل يا فاوي يوم كوي أي يوروا ẹ dá sáré wọn ni ẹ ti mọ̀ àwọn tẹ́ kún defend yìí lórí aburú àwọn kan wọ́n bí kó wá mọ́ bábẹ́ àwọn kan ní ìyá yẹn mọ̀ ìyá yín àwọn kan láwọn ẹgbẹ́ yẹn mọ̀ wọ́n tó bá jẹ́ ìyá yín kọ́ tó bá jẹ́ bàbá yín kọ́ ṣe ti gbọ́ bí tí ọmọ ti bá bàbá rẹ̀ wọ́n sáré rí kò sí bó bá dijọ́ tí o tó hasabu wahdak ó sì oníwọ̀n nìkan wọ́n dá ọ ila rabbik yawma idhin wahdak wọ́n àmàlẹ́kọ̀ọ́ ma dá lọ níwọ̀n nìkan summa tadkhul imma an-nara imma jannata wahdak ní wọ́n dá wọn ni ọjọ́ bá yafiru al-mar'u min akhihi wọ́n tẹ́ ń dìfẹ́ndì yóò mọ̀ ní kábàkiri kan fún yín olùwọ́n ala yazunnu ulaika annahum mab'uthun àwọn gbogbo àwọn wọ̀nyí gbogbo àwọn afáwọn yìí gbogbo àwọn ọmọ kéwú wa yìí àtẹ̀mí náà àṣẹ ẹ̀rọ pé annahum yub'athun á kú ó gbé wa dìde jọ kan olùwọ́n li yawmin 'azim ọjọ́ tó tóbi yóò sí rẹ̀ oyún ọ̀dọ́ wọ́n sì máa bí oyún ọ̀dọ́ yawma yaqumu an-nasu li rabbil alamin lọ́jọ́ tí gbogbo ayé dìde li rabbil alamin láti pàdé ọba tó síwẹ̀ ọba gbogbo ayé ọjà bẹ̀rẹ̀ ọjọ́ náà àfààní tí ń jẹ́bẹ̀ òun ni máa ghatta jami' al-jasad aw al-jism la ba'dahu nítorí wà mí ń pè ní jìlbáàbù nu alladhi amara rasulu sallallahu alayhi wa sallam an ya'mura bihi zawjatihi wa banatihi wa nisa' al-mu'minin بأن يرتدينها انت النبي طلع لك هو ون الجلباب كلام كان يحجي جلباب ابن رجاء العسقلاني هنا ان الخمار جلباب هنا الخمار عفوا ابن الأثير وانا تنجل هنا تنجل الجلباب هنا الإزار والرداء والحجاب كل هذه الكلمات مترادفات سينونيم سينما هو سمي جلبابا وإن أردت تسمي حجابا وإن أردت تسمي خمارا إزارا رداء إلى غير ذلك من المصطلحات المتبينة التي دلالتها كلها واحدة أو مدلولها تبقى نتوى lọ́dọ̀ tí wọ́n ń sin àwọn alèwé làpálàpá lọ́dọ̀ àwọn kan wọ́n lè wé bòtú jẹ lọ́dọ̀ àwọn kan wọ́n tún pẹ́ ní nǹkan míì tó ẹgbẹ́ gbogbo ẹ̀ náà tẹ́bá lọ́dọ̀ ara Ògùn stéètì lọ́mọ lè bòtú jẹ làpálàpá náà lọ́mọ wa ó bá débi báyìí àwọn làpálàpá òun làwọn lọ́mọ bẹ́ẹ̀ làwọn orúkọ míì bó ti rí nù olùwà ní yudinina alayhinna min jalabibihin Allahu akbar ẹ̀wọ̀n abáwo dhalik adina an yu'rafna wala yuzayn èyí tọ́lọ̀ ní kí wọ́n máa lò ẹ máa lo hijab ẹ máa lo jilbab èyí ti kí ni alákọ̀ọ́kọ́ li'annahu ibadah li'anna lafsuhu wíwọ̀ jilbab tọ́lọ̀ múni ibadatun la ghayr ẹ̀sìn ni ẹ máa lọ kí wọ́n sí tọ́lọ̀ ní a máa lọ kí kọ́kọ́ lọ́lọ́run fi ní kulli lil mu'minat àwọn mùmínà ní kọ́ wí fún ọ wọ́n tó bá ti mọ̀ pé ọkàn tí òun ní ẹsẹ̀ mùmínà àbọ̀ wí ọmọdà sí wa mùmínà ọlọ́run yíyàn ó yàn tó ń bá wí àtẹ́bùkẹ́ ti wá kí nǹkan ọlọ́run bá wí tọ́ta bá dáwọn kàtàbá ní ìjáàbò sínú ẹ̀sìn ẹ má dáwọn àwọn ẹsẹ̀ mùmínà àwọn ìyàwó ẹsẹ̀ mùmínà àwọn ní ẹsẹ̀ mùmíní wọ́n kírun wọ́n gbáwẹ̀ anábì wíbẹ̀ ìyá lè máa kírun ìyá lè máa gbáwẹ̀ ẹ lè lọ hajj máa dá líka kìí ṣe mùmíní àwọn tọ́lọ́run bá wí tí ó kàwá lára òun làwọn mùmíní táwọn ìyàwó wá ń jẹ́ mùmínà torí eléyìí náà àwọn àyà tinu wọ́n fẹ́ máa wọn àhàdísù náà wà tí ó jẹ́ àmọ̀ pé kíní ń bẹ nú ẹ̀sìn àbí òsínú ẹ̀sìn
ìní sọ púpọ̀ jù máa ń lọ. an Safiyyata binti Shayba anna Aisha radiyallahu anha, ìkànnù àwọn tábíà aljalila, àwọn makewu tọ́jẹ́ tábíà ọmọ kéwú Sayyidatuna Aisha lóbìnrin, òun ló gbàdí sí wa, kanat taqul, wọ́n Aisha jẹ́ tí máa ń sọ fáwọn pé lamma nazalat hadhihi al-aya, aya alákọ̀ọ́kọ́ ta àkọ́kọ́ kàwọn ní suratul mu'minun, nígbà táyà ń sọ̀kalẹ̀, wọ́n li yadribuna bi khumurihin ala juyubihin, li yadribuna kí wọ́n jẹ́ wálẹ̀ o, bi khumurihin, àwọn ìdáborí wọn, ẹni tètè máa ń dáborí náà ń pè ní khimar, ala juyubihin, kí ó dégbà àwọn kọbalẹ̀. Aisha nígbà táyà náà sọ̀kalẹ̀, ó ní akhadhna uzrahun, ọlọ́run oríru àwọn obìnrin ànsáró, wọn oríru wọn rí, wọn oríru àwọn obìnrin lọ́rin yìí rí o, wọn oríru àwọn obìnrin alùsúnà yìí rí o. Nígbà táyà ní sọ̀kalẹ̀, akhadhna uzrahun náà, wọ́n sì mú àwọn ọ̀rọ̀ wọn, àwọn ọ̀rọ̀ ìwọ́n lọ́rọ̀ tẹ́lẹ̀, àwọn ọ̀rọ̀ wọn, wọ́n sì rìn lórí ìkọ́ báyìí. Fashaqqaqna ha, wọ́n sì ń ya, ayà ìjọkalẹ̀, wọ́n sì ń ya, wọ́n ya. Min qibali al-hawashi, wọ́n ń ya láti ibi ìsàlẹ̀ ẹ̀rọ, abáró wọn báyìí, ibi ìsàlẹ̀ ẹ̀rọ hawashi. Fakhtamarna biha, wọ́n sì ń tì ìbọn, wọ́n sì ń sọ di khimar. Allahu akbar. Ikhtamarna biha, wọ́n sì sọ di khimar lẹ́ẹ̀kan náà. Mo láti rí hadith tàkàyí, bẹ́ẹ̀ ní sọ Bukhari, hadith 4759, àbàbẹ̀. Wan Nasa'i fi sunan, bẹ́ẹ̀ ní sunan Nasa'i fi sunan al-kubra, àbàní hadith 1299. Wal Hakim, àbànú tíra àfàgbà al-Hakim, 3500, hadith yìí. Aisha bákan náà, nígbà mi, radiyallahu anha qalat, Aisha ní kana rukubanu, táwọn bá ń jáde táwọn lọ bìkan, wọ́n lójú ogun ni, àbí wọ́n lọ́jà, wọ́n sá jáde nílé. Kana rukuban, àwọn tí wọ́n gun kan, yamurruna bina, wọ́n máa kọjá lẹ́gbẹ̀ẹ́ wa, àwọn arìn àwọn gun kan. Wa nahnu ma'a rasulillahi muhrimat, táwọn sì wà ní ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam. Fa idha hadharu bina, tí wọ́n bá ti wá dẹ́gbẹ̀ẹ́ wa, asdalat ihdana jilbabaha, jilbab lóru. Imam Sakiruddin oníwà pẹ̀lẹ́, wọ́n ní uzkur lana ayatan láti, ẹ má bínú torí irú tí ẹgbẹ́ wáyìí mi mọ àníyàn yín lórí ẹ̀, ṣùgbọ́n tí ń dá yín lọ bóyá pẹ́ dé. Wọ́n ní uzkur lana ayatan, ẹ bá fẹ́ wí bá mẹ́tì bínú, uzkur lana ayatan, ẹ wà nífà láti kúmọ́, dhakara Allahu fiha kalmata al-hijab wa tahni al-jilbab awil aba'a, ètò ìbádà awil aba'a, wọ́n pé bàtẹ́ ń tẹ̀lẹ̀ sí mistake, ẹ má bínú. Náà àti sàlàyé kẹ́ tó dé, àbádá yín padà sẹ́yìn ni, àmọ́ torí kó lè sàǹfààní fáwọn onítọ́ ìkúndé báyìí. Èdè wáyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì mà, èdè lárúbáwá èdè ẹ̀sìn láàsì ìmàlán, ọ̀nà méjì ni wọ́n máa gbà lò, isti'malun lughawi, lílò tàwọn elédè, wa isti'malun shar'i, wa in shi'ta qul istilahi. Ìlú ẹlẹ́ẹ̀kejì, ọ̀nà méjì ni wọ́n máa gbà lò, gbogbo èdè inú ẹ̀sìn tiwa yìí méjì la máa lò. Lílò tàwọn elédè, kí ni jẹ́ nǹkan inú èdè àwọn lárúbáwá, a sọ nínú òfin ẹ̀sìn Ọlọ́run, bóò làwọn lárúbáwá máa ń lò. Ọlọ́run sì gbé Kùránì yìí wá, ó lè máa jẹ́ challenge fún ẹ mú wẹ̀ wá, èdè yín ní tòótọ́, èdè yín náà la fi ń bá yín sọ̀rọ̀. So gbogbo bí tọ́lọ́run ti lo hijab nínú Al-Qur'an pátápátá látòkè délẹ̀, Ọlọ́run sọ̀rọ̀ òfin ẹ̀sìn bẹ́ẹ̀, in narrate nǹkan fún wọn bẹ́ẹ̀, in narrate nǹkan fún wọn bẹ́ẹ̀. Irú rẹ̀ ní nígbà tọ́lọ́run sọ̀rọ̀ sọ́tù Maryam fún Sayyidatuna Maryam, gbogbo àwọn àyà pátápátá tẹ́rí wọn tọ́lọ́run ti lo hijab nínú Al-Qur'an, Ọlọ́run sọ̀rọ̀ òfin ẹ̀sìn bẹ́ẹ̀, in sọ̀rọ̀ in bá wọn lárúbáwá sọ̀rọ̀ ni, èdè tí wọ́n sì ń lò náà ní bá wọn lò, òun náà ní lò pẹ̀lú wọn, kò sọ̀rọ̀ òfin ẹ̀sìn. Ọlọ́run sọ̀rọ̀ òfin ẹ̀sìn. So àwọn ni nínú ibi tọ́lọ́run ti lò tó ti lò títí ń bá wọn sọ̀rọ̀ níbi tí ń sọ̀rọ̀ nípa Sayyidatuna Maryama. Ọlọ́run wattakhazat min dunihim hijaba, ittakhazat Maryama, ittakhazat min dunihim hijaba, ọwọ́ amú bì kan min dunihim, kí wọ́n fi lè má rí hijaban, ó bọ́ síbì kan min dunihim, kọjá wọn mọ̀gbà tó ń bọ́ síbẹ̀ hijaban tó fi kọ́fà ara rẹ̀. Ọlọ́run sọ̀rọ̀ kò fi ẹ̀sìn, ìkà sọ̀rọ̀ pa Maryam fún wa ni. Tẹ́bá tó wọ́n bòmí náà Ọlọ́run sọ̀rọ̀ pa bó ti máa ránṣẹ́ sáwọn ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan, tọ́fà bára kan kọ́lọ́run bá sọ illa wahyan, àyàfi kọ́lọ́run ránṣẹ́ sí tọ́sí kọ́mọ bọ́lọ́run sọ̀rọ̀ Ọlọ́run tètè báyìí ní wọ́n bá lọ wọ́n ní wàrà ìjábí, àbí kọ́lọ́run máa bá sọ̀rọ̀ kí gàgà wọn bẹ láàrin wọn àtọ́lọ́run. Ẹni pé Ọlọ́run sọ̀rọ̀ fún ẹ̀sìn, nǹkan sọ̀rọ̀ fún wa ní ń sàlàyé ọ̀rọ̀ fún wa ní. So níta ìbá béèrè lọ́wọ́ mi, Ustaz Imam Shakiruddin oníwà pẹ̀lẹ́, jazakumullahu khairan, níta ìbá béèrè òun ni pé ká máa borí kí ní jẹ́ bẹ̀ náà Al-Qur'ani, ká máa lo borí, ká máa lo níta àmọ́ lónìí tí wọ́n ń pè ní hijab, ká máa lo ǹjẹ́ ó ní tọ́lọ́run ti tọ́ka sínú Al-Qur'ani nínú àtọ́ ẹgbẹ́ ìrìn àwọn ọdún bẹ̀. Ṣùgbọ́n hijab tọ̀hún ni kí nǹkan gbajúmọ̀, lílò táwa ń lò lónìí, èyí tó gbajúmọ̀ ni hijab. Hijab wọn ti wá sọ àyẹ̀sẹ̀ ìkẹ́ tó dé pé àfáwàgbà Ibn Hajar al-Asqalani, tẹ́mi àti àtàlájà àgbà tí Sheikh Adam tún wà àmọ́kéwú tó wọn. Èmi àti àtàlájà àgbà àti babalagbaji àti Sheikh Adam àmọ́kéwú tó wọn.
wọ́n ní jìlìbáàbù wọ́n máa pè ní hijab, wọ́n máa pè ní izar, wọ́n máa pè ní rida, wọ́n kà wọ́n tí wọ́n ń pè lọ. So tó bá jẹ́ kí wọ́n ń pè hijab ní jìlìbáàbù á sọ fún yín pé ẹ̀lọ́wọ́ suratul ahzab. àwọn àbá wa sùkẹ́sà àwọn nìkan kẹsẹ̀ mú ajá nìkan àbá wa Nawawi àwọn náà wí bẹ́ẹ̀, Ibn Hazmi àwọn náà wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ hijab wo jìlìbáàbù wo khimar wo kulluha mutaradifat, they are synonyms. kí ló ń pè ní synonyms? òun ni wọ́ọ̀dù tá a lè lò fún mi. mo ti mú wá pẹ̀lú ọkẹ́ tó dé lórí làpálàpá, òun náà wọ́n ń pè ní bòtújẹ náà wọ́n ń pè ní làpálàpá. ní àwọn ní bòtújẹ làpálàpá náà nù, lórí làpálàpá bòtújẹ náà nù, bọ́bá ní jìlìbáàbù hijabu nù, bọ́bá ní hijabu jìlìbáàbù nù. ọlọ́run jòyè ní wọn bá sókè. a sì mú àwọn definition oríṣiríṣi wa tí àwọn àfá tí wọ́n máa kéjì gbogbo àwọn bàbá tàn bẹ́ẹ̀ fún ìlọ. so táwọn gan fọlá àwọn abẹ́lọ́n. so mo rò pé èyí náà ti yé ibi àdìsí ládé táwọn mú àwọn àdìsí tí ń sọ̀rọ̀ nípa bóòlù àwọn obìnrin ànábì sí máa ń múra. ó ní fẹ́ ìdá ha záwùbì náà sẹ́yìn dátún àìsàn fún aláwọ̀ tó wà tàbí bá ń bọ̀ bìkan táwọn rùkú báyìí àwọn tí wọ́n gùn kan tí wọ́n ń gùn kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìyẹn tó dé mọ́ fẹ́ ìdá ha záwùbì náà tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wa á sì dà láti ìdáná jìlìbábà ha á sì dà láti ìdáná ó ní ìkànnì àwọn obìnrin táwà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ á sì dà láti bóyá kásókè tẹ́lẹ̀ àjùwálẹ̀ jìlìbábà ha jìlìbábù wa aṣọ tá gbẹgẹrẹ táwọ̀ àwà pẹ̀lú ọkọ̀ wa nù tàbí bá wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ wa á sì dà láti ìdáná jìlìbábà ha wọn lè má rí. ó ní min ra'siha ala wajhiha láti ra'siha látorí ala wajhiha débi ojú. fa idha jawazuna eléyìí ní ìfẹ́ sọ̀rọ̀ ọ̀bẹ ni a padà wá sọ̀rọ̀ lórí yìí ní nìkan. fa idha jawazuna tó bá kọjá wa kashafna àtúnṣe padà. àdìsí yaba rọ Abu Dawuda àdìsí 1833 ni Ibn Majah àdìsí 2035 Ibn Khuzaimah àdìsí sọ̀rọ̀ ìlú àdìsí àǹkàyí Ibn Khuzaimah volume 4 2003 ó ní. an ummi salamata hadisi mini látọ̀dọ̀ ummu salama kana ya wa nabi sallallahu alaihi wasallam qalat oni lamma nazalat nígbà tó sọ̀kalẹ̀ fún wa yudinina alayhinna min jalabibihin aya tó ní ila nabi sọ fún àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn obìnrin àwọn ọmọ yín ti àwọn ìyàwó àtàwọn ọmọ wọn yudinina alayhinna min jalabibihin kí jilbabu wọn asala kí jilbab yudinina kí wọ́n dù kalẹ̀ ndo ba lókè ni yan ma sọ kalẹ̀ nígbà tí cotton tin yan ka sókè jùlẹ̀ ni wọ́n wí nu yudinina e se tó wí báyìí ẹ lọ wo tafasiru pátápátá in sọ pé àyàfi wọ́n la obìnrin bá múra tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ko fa ara wọn náà àmọ́ nǹkan méjì náà man ṣe tó ma wo lo kìmọ̀ wọn ìjábọ̀ wọn lò báyìí tán bá lò wọn àwẹ̀ wọn wá jù sẹ́yìn báyìí yóò wá sí ojú wọn lẹ̀ àti gbáyà gbogbo yóò kọ́fà ṣùgbọ́n wọ́n jù ẹ̀yìn náà wọ́n jù sí lọ́rọ̀ wá pàṣẹ yudinina kí wọ́n jù síwájú ni alayhinna min jalabibihin jìlìbáàbù wọn ni tí ń túmọ̀ pé hijabu níjàbẹ̀ àti kìmọ̀ kí wọ́n jù lẹ̀ kí wọ́n kà sẹ́yìn ẹlẹ́wọ̀n gbogbo tafsir kí wọ́n jù lẹ̀ min jìlìbáàbihin ni sayyidatuna Aisha fi ní asídà láti ihdana jìlìbáàbà min ra'siha látòrí ala wajhiha. So sayyidat Ummu Salama wani yudina alayhi bataya yi sọ̀kalẹ̀ kharaja an-nisa'ul ansari àwọn obìnrin ansari àwọn obìnrin Madina láwọn ma ti yawo wọ́n jáde nígbà tá yi sọ̀kalẹ̀ gbogbo wọ́n jáde báyìí ṣé sayyidat Aisha sọ fale kan pé gbogbo wọ́n sì ń ja uzurahunna aṣọ ru wọn gbogbo wọ́n bá jáde nígbà tá yi sọ̀kalẹ̀ tán wọ́n change wọ́n sì mú alẹ́ kan náà wọ́n sì àfi ìgbà tí wọ́n gbọ́ wọ́n rí tí wọ́n sọ aya ìkalẹ̀ ni ka anna wọ́n jáde wọ́n sì jáde báyìí ka anna ala ruhusi inna al-ghiriba min al-akisa bí ìgbà tó jẹ́ pé àṣà dúdú ẹyẹ àṣà alátagbà tí máa tóbi tí máa dúdú ní nígbà tẹ́ pọ́gbà ní gbogbo wọn lérí gbogbo wọn sì dúdú lọ táàrójú wọn. So hadith mi náà ìfẹ́ kọ́kọ́ pọ̀ mọ́ ọjọ́ ti lọ bẹ́ẹ̀ ká dá dúbà yìí náà ẹni tó bá fẹ́ nǹkan sí kọ̀ lọ tó bá ṣùgbọ́n síwájú bẹ́ẹ̀ tó tó pé máa kú òmìnirè àti mú hadith wa ti máa Al-Qur'ani wa èyí tó kù ni kí wọ́n mú ọ̀rọ̀ àwọn àfáà wa kí ni táwọn àfáà wù nípa jilbab kò sí mazhabi kan لم يكن بفرضية الحجاب لم يكن هنالك مذهب لم يكن بفرضية الحجاب كسي مذهب كان نينو مذاهب بتاني مذهب الإمام أبي حنيفة الإمام مالك الإمام الشافعي الإمام أحمد بن حنبل كسي مذهب كان إلا وقال بفرضية الحجاب على نساء هذه الأمة كسي مذهب كان بمذاهب ló fi jẹ́ pé ara wọn àfà naqulu al-ijma' àwọn apanukọ ní min laduni nabi sallallahu alayhi wa sallam ila yawmi an-nas hadha kò sí madhabi kan tó takhallafa an kawni al-hijab fardan pé ìjáàbù lílò ọ̀rọ̀ yẹn kò wá sáfà kan nínú àwọn àfà ayé tó nítumọ̀ sawa'un arabiyyan kan am ajamiyyan kò sí
ìkan àwọn afáwa Abubakar Muhammad ibn Ibrahim ibn al-Munzir gbogbo ìnàlẹ̀ mọ́ an-Naysaburi al-Mutawaffa sana 318 hijriyan afáwa tó kú ní 318 hijriyan sẹ́ńtúrì ẹlẹ́kẹta sáà nàbí lókù kọ́ọ̀lù ó ní wa ajma'u wọn panupọ̀ gbogbo àwọn afá panupọ̀ ala anna al-mar'ata bóbìnrin talbisu al-makhita kullahu wal-khifafa wa anna laha an tughatiya ra'saha wa tastura sha'raha illa wajhaha gbogbo àwọn afá panupọ̀ túláàsì ní fóbìnrin kò gbogbo orí rẹ̀ àyàfojú nìkan àtọwọ́ ìdá àfà àyàfẹ́nu sínú àwọn kan ní ọmọ ojú náà túláàsì àtọwọ́ àwọn kan ní ara ojú àtọwọ́ òsínbẹ̀ ojú àtọwọ́ òsínbẹ̀ èyí tí wọ́n sì yàfẹ́nu sínú àwọn fẹ́ hijab láti bí irun díẹ̀sẹ̀ yàní rásìhà hátà àkọ́jà mẹ́ha olùwà àwòrà ihòhò ní tó túláàsì fún láti gbogbo ẹ̀ kọ́dà tóbìnrin bá tún wọ aṣọ zina aṣọ tí wọ́n sọ̀sọ́ sí tó máa gbọ̀n báyìí túláàsì ní fóbìnrin kọ́kọ́fà rẹ̀ tọ́ba fi lè ti ṣiṣẹ́ sásọ tó sàṣọ sí yóò gbé jìlì báàbù lè mọ́lẹ̀ táwọn ń pè ní hijab táwọn mí ń pè ní khimar bá ti nínú ìwé náà nínú kéwú oná ń pè ní synonyms nínú kéwú nínú ìwé dáadáa táwọn ń pè ní mutaradifat nínú kéwú. mo lè ti rí èdè kàí ní sí pé afá Ibn al-Munziri ó ní gbogbo àwọn afá àpanupọ̀ báwo bidayatu al-mujtahid àtàwọn tíra mìíràn ọba mẹ́. wa haka al-imam al-allama Ahmad ibn Hussein ibn Ruslan ash-Shafi'i al-mutawaffa sanatan 844 mo wà lórí program sa al-imam tàdákọ̀ yìí tí wọ́n kú ní 844 àwọn ẹni ittafaqa al-muslimun àwọn mùsùlùmí wọ́n panupọ̀ ala adami khuruji nisa'i al-mu'minin pé àwọn obìnrin tó jẹ́ obìnrin mùmíní kò gbọ́dọ̀ jáde amama rijal kò jáde sáàrin àwọn ọkùnrin báyìí illa mutahajjibat àyàfi mutahajjibat tó lọ hijab. Muhammadu Abdul Agbemi Yusuf only is a pity that Sheikh don't know the difference between hijab, niqab and jilbab. Ẹ bá ṣàlàyé rẹ̀ síbí àbí kí ẹ̀yin náà bọ́ síta kẹ́ ṣe kẹwàá tá kẹsẹ́ ní kẹta gini. Qultuhu wa sa'aquluhu wa uqarriru ma aqul anna al-ulama'a dhahabu illa anna al-jilbaba turadifu aw yuradifu al-hijaba wa yuradifu al-khimara wa yuradifu al-izara wa yuradifu ar-ridaa. Kẹ́ńkálukú ọmọ sí ẹnu rẹ̀ ń dèdè síbí kẹ́ńkálukú rẹ̀ ọmọ sí ẹnu rẹ̀ ń dèdè síbí ẹ bá ti àmà kálímà kan ẹ máa fi sí àwọn èèyàn lọ́nà jìlìbáàbù hijabu khimaru gbogbo ẹ̀ hatta nìkọ́bì tóbi débi nìkọ́bù náà wọ́n nìkọ́bù náà tó máa túmọ̀ sí hijab istimalu òun yóò jẹ́ àmà pé sẹ́ nìkọ́bù náà máa túmọ̀ sí àmà wọ́n tí wọ́n kàyí hijab izar rida jìlìbáàbù gbogbo ẹ̀ káyọ̀ nìkọ́bù mẹ́ ìtumọ̀ kanáà gbogbo ẹ̀ kásẹ̀ máa ní istimalu Kùránì kan ká pè kẹ́ ní hijab kí ni túmọ̀ rẹ̀ nítorí dígà tí ò járí nǹkan tó bẹ̀rẹ̀ bá kọ́ fara rẹ̀ kí ni túmọ̀ rẹ̀ tí ò jára rẹ̀ hijab very simple àìmọ́lù ukulakum àìmọ́lùhà ló sẹ́nsì kẹtẹ́ pé ọlọ́kà ti rọ̀ nǹkan sí báyìí ẹ wà fìtúnà agolo náà ẹ ní expand fún ara yín ẹ ní wà sáàrẹ̀ fún ara yín ẹ wà dàbí himar ní ibẹ̀ bú I'm just trying to jẹ́ kẹ́ mọ̀ ní pé dédé tó wá jẹ́ pé nkálukú ń dúró ìdá hàdì yìí bí dé nkálukú màmá ní ara ń dúró ni tí wọ́n rẹ́dì láti mọ̀ sí kò ní sí problem Muslim yìí ogbon tí n kú sọ nísìn ìmú kankan wá ákì ìlàkà ìmìnira tí mo rárá rárá ń táwọn afá wí òní wí náà ẹ mọ̀ gbọ́ ọ̀rọ̀ afá wa yìí lọ ó ní ittafaqa al-muslimun ẹ̀yin ẹ̀ṣọ́ afá wa tó kọ́mẹ̀ntì lẹ́ẹ̀kan rìn ẹ̀yin ẹ̀ṣọ́ afẹ́ ẹ̀yọ̀ kan nínú afẹ́ ẹ̀sìn ẹ̀ṣọ́ afẹ́ ẹ̀yọ̀ kan afá ní sami'tu ijabatakum walakinna al-islam dinun alamiyyun siyyul islam libasu taqwa ẹ̀sìn àti gbogbo tẹ́wì náà ẹ mọ̀jà tán ara wa ayé tá a wà yìí àwọn sẹ́sìn ọlọ́run bá ń bẹ̀rẹ̀ kí ló fẹ́ ní wọ́n lára pé ìtọ́lọ́run wí ní ẹjá gbà dáwọn àfáà wí ní kí lá ní wọ́n sí tí wọ́n tú sí ní àwọn tí wọ́n súnmọ́ Ànábì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n nímọ̀ jù wá lọ ẹjá wí fáwọn èèyàn táwọn ọba lé sẹ́wọ̀n obìnrin olé sí àwọn tó lè sí ọlọ́run á sì gbẹ̀sán ní ọmọ ń lò báwa ṣe jìyà pé ìṣẹ́ táwọn ọmọ tí oló ó ní tó ti balada èyí ṣe tó pé tọ́lọ́run wí fáwọn èèyàn nígbà Ànábì wí ẹ̀ sì ń dànù pẹ̀lú àwọn ẹ̀rí kan tí ò fẹsẹ̀ nílẹ̀ ẹ sọ àfẹ́ ẹyọ kan wọ́n ni mo wí àfá ẹyọ kan àbí sọ̀hábí ẹyọ kan min ashabi rasulillah kábí láti yan kúlù lánà aw athbitu lánà aw sammu lánà sahabatan aw tabi'an aw tabi'a tabi'in tó sọ pé ìjábù ìsọ̀rọ̀ yẹn ìkànnà àwọn sọ́hábà Nábì ni tabi'u tabi'in ẹyọ kan àwọn afẹ́sì ẹgbẹ́ mọ́sí ẹyọ kan àwọn afẹ́sì ìláwọn orientalist tẹ́lọ kátírà wọn àwọn àfá tó ẹgbẹ́ lọ́dọ̀ tí wọ́n àwọn àfá lọ́dọ̀ tí ẹ̀yìn náà àwọn àfá ilé ìdá àgbà aláfà tẹ́yìn ọ̀bàláfà ilé ìdá ìgbà àmàtà ọ̀bàláfà àwọn àfá àtàjọ panu pọ̀ pé àfá làwọn eléyìí
كإمام أبي حنيفة وإمام مالك وإمام الشافعي وأحمد بن حنبل والثوري وغيرهم من الكبار إكسوفنا يوكانوا لم يقولوا بفضية الحجاب تيمو سوكونا الحجاب أيوة كبري إكفوا كانوا لسه فتاة بيعملوا حجاب أيوة كبري نينو إليري أبدا ولا أبا استعمل في لده هاي أفاوى أحمد بن حسين الشافعي المتوفى 844 هجريا واتفق المسلمون بمعنى العلماء àwọn afa panupọ̀ ala adami khuruji nisa'i almu'minin báwọn ọmọ mùmínì tó bẹ́ẹ̀ lọ ra nǹkan ta ọbẹ̀ lọ romi ọbẹ̀ lọ rata ọbẹ̀ lọ rẹyin ọbẹ̀ sí ọ̀rọ̀ rẹ̀ lọ ńlọlé ìwé ọgbọ́dọ̀ jáde kúrò nínú ilé amama rijal tó fún wọn pàdé àwọn ọkùnrin lọ́nà illa mutahajjibat àyàfi mutahajjibat wọn lò hijab wala hasirat an shay'in min al-abidan wọn sì gbọ́dọ̀ fi nǹkan kan hàn ní gbogbo ara wọn gbọ́dọ̀ síbi kankan lẹ̀ wala mutabarrijat bizina wọn sì gbọ́dọ̀ jáde bizina pẹ̀lú aṣọ tó ń gẹ́jọ́ sọ fúnra ẹ̀ àǹkárá lọ́wọ́ sáìstáì ni wọ́n ṣe bí apá ìlódé níbi ìlódé àwọn àti wọ́n ṣe rán sí fitting style ni ó fit ẹ̀ báwọn máa pè fitted lọ́rán tó yọ gbogbo tọ́lọ́run ṣe fún táwọn rí báyìí kò gbọdọ̀ jáde bẹ́ẹ̀ hatta tartadi al-hijaba títí tó fi lọ hijab tí ó gbé aṣọ hijab lé mọ́lẹ̀ àbí kọ̀sẹ̀ wà náà kò gẹ́sẹ̀ kò sí fitted kọ́ lọ́wọ́ sọ wọn nọ́mà ṣùgbọ́n ó ti kó sẹ́sà àwọn aṣọ ni wọ́n gbé àwọn kíní kan lé àwọn sáyẹ́sáyẹ́ kan máa létí pé tọkùnrin bá ti rí yọ̀bẹ̀ tún òbí kí ni ìmọ̀ fáyín kò gbọdọ̀ jáde bẹ́ẹ̀ ọlọ́run ibẹ̀ náà kọ́ wala yubdina zinatahun aṣọ tí wọ́n bá ti ṣọ̀ṣọ́ sí wala yubdina zinatahun ó ti lumú ó ti fi ẹni nìsí àwọn tí wọ́n tó ń lo ẹni ní ọ̀nà fi sáàrin yín nìsí ọ̀gbọ̀dọ̀ fẹ́ sọ́kọ̀ lọ́kọ̀ míì tó bá ti fi kí ní sẹ́yìn rẹ̀ haza dín ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn lọ́wọ́ wá sí ó ti wá difficult fún ọ tí tó torí ẹ̀ dá ọ kí wọ́n sọ pé bó ṣe ṣe ní tó possible kọ́ lọ́nà exam kọ́ sọ pé bó ṣe fẹ́ kẹ́ dáhùn kọ́ ọmọ síta rẹ̀ abẹ́mọ̀ pé bí exam ní ayé táwa yìí ni ọlọ́run dá wa ń bẹ̀ liyabluwakum ayyukum ahsanu amala ìwé ló pàṣẹ inú wa ọlọ́run ti fún wa ní gbogbo tó ń fẹ́ pátápátá tó kẹ̀dẹ́lẹ̀ mo ti fẹ́ máa múra ní ẹ̀yọ́ ọkùnrin mo ti fẹ́ máa múra ní ẹ̀yọ́ obìnrin mo ti fẹ́ máa sọ̀rọ̀ ní ẹ̀yọ́ ọkùnrin mo ti fẹ́ máa sọ̀rọ̀ ní ẹ̀yọ́ obìnrin mo ti fẹ́ máa rìn ní ẹ máa lọ pẹ̀lú wọ̀wọ̀rọ̀ ayé yọdún pinjọ kan tó yẹ la fi ń pariwo fún yín àtàwọn àti ọlọ́run jáde ọlọ́run pàdé tó bá fẹ́ rí ọ̀rọ̀ táwọn wí lọ́wọ́ Khulasatul Fadila sọfà 37 tí ra tẹ́lẹ̀ ń pè bẹ́ẹ̀ ọba ọ̀rọ̀ afáwà yìí bẹ́ẹ̀ lastly ẹjẹ́ ń gbé ọ̀rọ̀ àwọn àyímọ̀ wa àwọn kọ̀ọ̀kan al-Mazhab al-Hanafi mọ́sí àbí al-Imam Hanafi gẹ́gẹ́ bí àgbà ẹ máa gbọ́n tí wọ́n sọ wọ́n ní kálọ̀ tíra tán pè ní Fathul Qadir libn al-Hammam àwọn mí ọ̀pẹ̀lú humam tíra Hanafiya ni wọ́n ní anna al-mar'ata wọ́n ní anna satiraha fil khalwa pé kóbìnrin satiraha kíkọ́ fa ara rẹ̀ fil khalwa nígbà tó bá dáwà lónìí kan ghayru satiraha fil mala ó yàtọ̀ fún bí ó ṣe múra nígbà tó bá wà ní ojú àwọn èèyàn táwọn èèyàn rí kíláàsì ní lọ ní ẹbí ọmọ ilé ọmọ rẹ̀ tí ń lọ alùkọ̀ Sunday ni àbí lọ wá sí àdúgbò àbí lọ mọ́sálásí ó ti yàtọ̀ fúngbà tó wà lóhun nìkan nulé bí wọ́n rẹ̀ wọ́n ni wà anna al-hijaba tó yẹ bí mi pé mọ́ lọ́wọ́n ti tó hijabu sí kìníkan wà anna al-hijaba àti kẹ́lẹ́ ìdájọ́ hijab fardun ọ̀rọ̀ yẹn ni fi huduri al-ajani nígbà tó bá ti pàdé ọkùnrin tí èsì mọ́lẹ́bí ẹ̀ mo fẹ́ mẹ́yọ̀ kan wá ọjọ́ ti lọ Abu Hanifa nù ẹjá mẹ́yọ̀ kan lọ́wọ́ Imam Maliki kálọ̀ Sharhul Kabir lil Imam ad-Diridiri volume 2 sọfà 278 anna al-mar'ata wọ́n lọ́bìnrin yajibu wọ́n tún láàsì an tasitura badaniha ó kọ́fà ara rẹ̀ kullihi gbogbo ẹ̀ illa liwajhiha àyàfojú wal kaffayn àti ọwọ́ rẹ̀ méjèèjì amama al-ajanib níwájú àwọn ọkùnrin míì wa anna kashfa shari haram kí wọ́n yàwó báyìí haram tí wọ́n ní Imam Malik tán tẹ̀lé nù ẹjá lọ́dọ̀ Imam Shafi'i Mughni al-Muhtaj tí rà náà ni àfáà àwọn ṣìrìbí ní àwọn níwọ́n ni fẹ́rù ẹlẹ́kẹta sọfà 129 yudhkar ó ní wọ́n sọ pé anna hijabu wajibun ọ̀rọ̀ yẹn ni ala al-mar'a fún gbogbo obìnrin fil khuruj ní máa jáde kó nulé gbogbo jẹ́ wọlé máa lọ mustadillina bi qawlihi ta'ala wọ́n sì máa rí wọn al-Qur'ani pé wal yadribna bi khumurihin ala juyubihin khimar ó ní hijab kò yí àwọn àfáà yìí khimaru náà ni hijab hijabu náà ni khimar khimaru náà ni jilbab jilbabu náà ni khimar jilbabu náà ni izar izaru náà ni rida kullu hadhihi kalimatun mutaradifat bima'na madlulati hadhihi alkalimati kullaha wahida al-Mazhab al-Hanbali
wọ́n ní anna al-mar'ata obìnrin yajibu an tastura jami'a badaniha túláàsì ní kó gbogbo ara rẹ̀ wa anna al-hijaba fardun hijabu ọ̀ràn yẹn ni. mo rò kó ti yé wọn nípa yányá hijabu tọ́lọ́ wọn ni a máa lò yìí èyí sì tó ní ọmọ lò ń jọ ọláwọn ọlá kankan obìnrin tí máa ń lò tí ẹ̀mí ló fi balẹ̀ pé àyè ń sin tọ́lọ́ fẹ́. alákọ̀ọ́kọ́ ẹ̀yẹ nǹkan bíi mẹ́ta mẹ́ta méjì tó lọ́jọ́ tó ti lọ al-hijab lílo hijab wa in shi'ta sammiha jilbaban aw sammihi jilbaban wa in shi'ta sammihi izaran aw ridaan aw khimaran. al-hijab lílo hijab àkọ́kọ́ ọlá tóbìnrin tí ń lò àtìyàwó rẹ̀ tí ń lò àtọmọ rẹ̀ tí ń lò tó jẹ́ wọn mọ̀ òun ni pé ta'atun lillah wa ta'atun li rasulih ta'atun lillah ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ wa ta'atun li rasulih anábì ló fẹ́ bẹ́ẹ̀ èyí tẹ́ta mi ọ̀pọ̀lọ́ ló fẹ́ bẹ́ẹ̀ olópàṣẹ rẹ̀ ya ayyuhan nabi kulil azwaj pa àwọn ìyàwó rẹ̀ láṣẹ wa banatik àwọn ọmọ rẹ̀ pa wọn láṣẹ wa nisa'al mu'minin pa àwọn ìyàwó àwọn mùmìnì láṣẹ ẹni tí ìyàwó tí ìbá ti ṣe mùmìnì tí ìyàwó rẹ̀ ṣe mùmìnì kọ̀ọ̀kan wọ́ wọ́n ṣe mùsùlùmí tí wọ́n ń ṣe lọ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ mùsùlùmí tó gbà fọ́lọ́run tó gbà fún ànábì lápè ń bí là ń sọ̀rọ̀ jáàbù fún kìí ṣe wútí. ọlọ́lá kọ̀ọ̀kan ni pé ta'atun lillah ó mọ̀ fíìlì pé kí ni yóò wù mí wọ̀ àmọ́ ọba àlekí ọlá tó dá mi òun ló ní máa wọ̀ ọ̀kan àṣẹ ọlọ́run ni kí ni pé nítorí kọ́ lo jáàbù kó lè máa fi sakọ kó lo jáàbù kó lè máa fi rò pé wọ́n jẹ́ lẹ́sìn superior ó perfect láà tasta'miluha li'ajli kawnihi amran min awamirihi subhanahu wa ta'ala tartadihi likawnihi ta'atan lillah wa ta'atan li rasulih ó fẹ́ máa lò nítorí pé àṣẹ Ọlọ́run ni ó fi mú àṣẹ Ọlọ́run ṣe ni ó fi mú àṣẹ Ànábì ṣe ni. àkọ́kọ́ náà ẹlẹ́kejì alhijab ọlá tí ń bẹ fún hijab òun ni pé obìnrin tí bá ti ń lò ó ń lò imanan billah ó fi gba Ọlọ́run ọba gbọ́ lórí wọ́n fi ń jẹ́ mùmínì gidi li'annahu subhanahu wa ta'ala torúkọ́lọ́n lam yukhatib bihi illa al-mu'minat Ọlọ́run ọ̀pá láti àwọn mùmínà lọ́lọ́run pàṣẹ ìjáàbù fún ìwọ́n tó ọba tí wọ́n ń lò mùmínà ní ọ̀fọ̀ kabalẹ̀ ọ̀gbẹ́ni Ọlọ́run wa qul lil mu'minat ìdí Ànábì sọ fún àwọn mu'minat àwọn mùmínà lóbìnrin wal yadribna kíyàn kan rẹ̀ jẹ́ balẹ̀ bí khumurihin khimaru wọn hijabu wọn jilibabu wọn ẹgbẹ́ wọn sì gbé yáyà lákọ̀ọ́ qul lil mu'minat fáwọn mùmínà wọ́n tó ọba ń lò nínú ọlá ọ̀la tí ń bẹ fún wọn ni pé sírìtì mu'minatan ó di mùmínì gidi yẹ́nà jẹ́ mùmínì tó jẹ́ mùmínì yẹn ṣùgbọ́n nínú ẹ̀ ni pé kó anybody tó bá tẹ̀ láṣẹ Ọlọ́run tó ní ọmọ lọ hijab kama umirat yẹn tó ń di mùmínì gidi èmi kọ́ mú yóò Ọlọ́run bọ́ bá wà ní kẹrẹ́wì qul lil mu'minat sọ fáwọn mùmínà tó wá gbọ́lẹ̀ kejì ó ní yá ayọ́ ànàbí ìrẹ́ ànàbí qul li azwajik wa banatik sọ fáwọn ìyàwó rẹ̀ nínú sọ fáwọn ìyàwó rẹ̀ sọ fáwọn ọmọ rẹ̀ sọ méjì wọn kan tó pé wọ́n ṣe ìyàwó ànàbí èyí sọ ànàbí ó wá ní wọ́n ní sá al-mu'minin mùmínà Ọlọ́run tó pè àwọn tó lọ́n bá wínú tó sọ fáwọn àwọn mùmínà lóbìnrin yudinina alayhinna min jalabibihin tí wọ́n jẹ́ jìlbáàbù wọn bulẹ̀ dẹ́dẹ́dẹ́ gbogbo ọkùnrin ló wẹ́ kọ́ harisun an yartadiya aw an tartadiya ibnatuhu al-jilbaba wal khimara gbogbo mùmínì tí ọmọ rẹ̀ ọba ti lù jọ́ lọ́wọ́lá kọ́ sọ wọ́n di mùmínì tí ọmọ tẹ̀lé àṣẹ Ọlọ́run ní finúfẹ́rọ́ tọ́lọ́mbá níye ẹlẹ́ẹ̀kejì dákàlà níswà àwọn arábìnrin kan wọlé wọ́n pọ̀ mímbà ní tẹ̀mí wọn tẹ̀mí tẹ̀mí mú ni wọ́n ti wá ala ummil mu'minina Aisha radiyallahu ta'ala anha wọ́n wọlé tó yànlá wa Aisha alayhinna thiyabun ruqaq aṣọ tí wọ́n wọ̀ aṣọ náà ruqaq kúrò aṣọ tí wọ́n wọ̀ sí ni ìlọ́n tí ń rin aṣọ ni tí ń transparent ń ṣe gbogbo ń ṣe kéèsì máa ń fi dakhilihin ní tí ń bẹ lára wọn ẹgbọ́n tí yànlá wa Aisha faqala Aisha Aisha wa ni in kuntunna mu'minat tó bá yẹ pé mu'minin ni falaysa hadha biliba'sil mu'minat eléyìí sasọ mùsùlùmí kì í sasọ mu'mina wa in kuntun ghayra mu'minatin tẹ́ ìbá wá ṣe mu'mina o fatamatta'na bihi ẹ máa wọ́ sọ yín lọ́mọ bí ṣe fàájì tamatta'na bihi Allahu akbar ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní lílo hijab obìnrin tí bá ń lò òun Ọlọ́run bá wí ṣáráfù lọ́jẹ́ fún rẹ̀ obìnrin ìyá wa ṣáráfù lọ́jẹ́ fún rẹ̀ àǹtí wa ọmọ wa ṣáráfù ńlá ọlá lọ́jẹ́ fún ọ pé ọba àlekè ọlá ń bá ọ sọ̀rọ̀ directly Ọlọ́run bá àlekè ọlá ń bá ọ sọ̀rọ̀ directly ó pàtàkì rẹ̀ ń sọ wá aṣọ tó ọmọ ń sọ bó ṣe múra ẹni akàkún òun láà sọ fún pé múra sí rẹ̀ o
ọ̀gá ọ̀tá ó alárùpin ńlọ́lọ́run ó ti dá wọn léhùn lẹ̀ fáwọn tí wọ́n ń gbọ́rọ̀ aljanna ọlọ́njáwò jannatin alifafa fi na'imin sarmadi ó sì dá iná kalẹ̀ ní usati hadhihi al-umma kọlọ̀rọ̀ sí inú ìjọ yìí khalidina fiha abada la yusqawna fiha illa hamima wa ghassaqa musin tí wọ́n máa mú bẹ́ẹ̀ jíjẹ wọn mímú bẹ́ẹ̀ omi gbóná ni àtúnmí ẹ̀gún láwàkọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n fà ní rẹ̀ ó ní al-hijab ẹ̀rí ìjábù lílò taharatun lil qulub ma fọ obìnrin lọ́kàn balẹ̀ yóò wá fọkùnrin náà lọ́kàn balẹ̀ in what sense obìnrin tó bá lo hijab tó kọ́ fara rẹ̀ tẹ́nìkan orí nǹkan bá ti ní ẹ máa lo kó balẹ̀ yìí kó kọ́ fara yìí kí ẹ ti pé pọ́dọ̀ tí ó tó lọ tí ó sì nigínigín tí wọ́n mọ̀ pé mùmínà lélẹ̀ mùsùlùmá lélẹ̀ tí ó sì ní tight tí ó sì tẹ̀m̀bẹ̀ kò ní ṣó kankan tó wà wájú kò ní ṣó kéèsì tó wà lẹ́yìn fojú rẹ̀ lẹ̀ ó wá kápá ojú rẹ̀ fọwọ́ rẹ̀ lẹ̀ ó wá kápá kọ́ fọwọ́ rẹ̀ amẹ́ríkà kò sí yóò lọ́nà yẹn fún ọ lọ́dọ̀ àwọn afátáwà tẹ́lẹ̀ àwọn kan ní ọ̀nà yẹn ní ká bojú náà ẹni Ọlọ́run bá sí lọ́rùn kó bojú náà fàbí àwọn ẹ̀rọ ọ̀sàbùrú mẹ́ tọ́hárà tún lẹ́kùlù ẹ̀rù ní máa bá àwọn onímọ̀ wọ̀dúwẹ̀ ìgbìta níbọ̀ lẹ́yìn ara bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà àwọn ọkùnrin náà yóò fọkàn tí wọn náà mọ́ tí ìzàlám táwọn láàyè tó bí ọba ti rí lam yashahil qalb ọkàn ní máa jẹran lọ́nà fi ní dhalikum atharu li qulubikum wa qulubihin kí wọ́n máa lo ìjábù ní atharu li qulubikum kò ní jọ́kàn yọ́ máa wà lára wọn obìnrin lóbìnrin tí ń lọ tó gbé ọkàn rẹ̀ wà lára rẹ̀ wọ́n máa da ẹ̀lá mọ́ra bọ́sẹ̀ tó lè fẹ́ tí kan wà lè màdágbò yóò yọ gbogbo ẹni ẹ bá gbójú síbí ẹ̀tùn rántí spiritual rẹ̀ ó tún wá ó tún fẹ́ tún wùlẹ̀ kan sí tí ìyàwó rẹ̀ àbọ́mọ̀ rẹ̀ bá ní yọ́ jẹ́ tọ̀hárà tó wà ní ọmọ jẹ́ lùkúrú àtọ́kàn tiẹ̀ àtọ́kàn tiwa náà òun náà ní máa wo pé sí ò ní pè mí ní ara. lastly nínú ìtumọ̀ fẹ́ wílẹ̀ ni alhijabu haya alhijab kí ẹ máa lo jáàbù ìjáàbù tọ́lọ́run kì í sí tàwọn eléré o ẹni tó fẹ́ mú àṣẹ Ọlọ́run ọba ṣẹ haya yóò sọ ní ló ń tìjú torí pé wọ́n mọ̀ pé aṣọ tó wọ́n ní bọ́ bá wùwà kíwà tó sì síkú sí yóò mọ̀ bú ọ pé a tó sì lo jáàbù so haya ìtìjú gan ni yóò sọ ọdún ní tìjú kò ní jẹ́ olùkúrì kò ní jẹ́ ọmọ gbọ́gbọ́ kò ní jẹ́ ọmọ jójó wèrè qala alayhi salam wọ́n sọ Ọlọ́run ní alhaya kí ẹ máa wọ́n aṣọ tìjú báyìí la ya'ti illa bi khair kò ní ìkà tí máa mú wà fún orí ní máa kó wa wa fi riwaya nínú ìbára mi alhaya khayrun kulluhu gbogbo tọrọ ọmọ kéèyàn ní tìjú wíwọ́sọ tìjú sísọ̀rọ̀ tìjú rírìn tìjú kulluhu gbogbo ẹ̀ khayrun orí ni wà ní Anas annahu sallallahu alaihi wasallam Anas ń gbé bàbá yìí ó ní Ànábì ní inna likulli dinin khuluqan gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní ìwà tá a dáhùn ìwà àwọn Yahudi ni ìwà àwọn Nasara ni ìwà àwọn oníṣẹ̀ṣe ni ìwà àwọn Munafiki ni ìwà àwọn ará Ìlọrin ni ìwà àwọn ará Ìbàdàn ni ìwà àwọn ará Ọ̀yọ́ ni ìwà àwọn Arabiya ni ìwà àwọn Zumariya ni ìwà àwọn Sunniya ni ìwà àwọn Sufiya ni inna likulli dinin khuluqan gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní khuluqan ìwà mùsùlùmí ni ẹ wá gbọ́ Ànábì wa ní khuluqul Islam ìwà Islam pé òní lógo wa òní ṣe àrùwà alhaya òní ìtìjú so ẹ̀yin obìnrin wa ẹjá ní ìtìjú agbá gbogbo àwọn brothers wa tí a jọ bẹ̀rẹ̀ tó yí láti bẹ̀rẹ̀ níbi tàbádé àwọn ajíyà wa tí wọ́n mẹ́sẹ̀ aṣọ ẹbí aṣọ òde àǹkárá gbogbo gbà ẹ túláàsì rẹ̀ fún wọn túláàsì ni ọ̀ràn yẹn ni hijab lílò ọ̀ràn yẹn ni wọ́n ta kó kalẹ̀ ìwọ̀n náà ti fi kìí ṣeré wọ́n máa gbọ́ wọn tó gbé àbúfẹ́ takọ̀ àwọn kan náà afẹ́ sọ kí Ọlọ́run wí kí lànà bí wí tí ó lè dórí ilé fẹ́mi àti láyé àtọ̀run wa man yushaqiqi ar-rasul Ọlọ́run ẹnikẹ́ni yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda ẹni tó bá tún ní doubting min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn bàtà ti kò dé lóhùn àbáyé wa yattabi' tí wọ́n tún tẹ̀lé ghayra sabilil mu'minin ìtú wọn wà ìrìn náà ọ̀nà tí èso àwọn mùmìnì ìyàwó rẹ̀ tún múra bí ò ti tọ́ bí ò ti yẹ lẹ́yìn eléyìí Assalamu alaikum wà lórí program ni nuwallihi man tawalla nuwallihi man tawalla kàbírù mọ́ bọ̀ ó sì tán nuwallihi man tawalla àwọn tí bá múra bí tiwọn àwọn tí ń pèpè tí wọ́n ti ń lọ owó fún àwọn ṣíyà tọ́sọ̀ díà ṣíyà àdóní mímọ̀ àgbáyé tọ́sọ̀ ṣíyà pẹ̀lú sínú àwọn àtọ́gbọ́n tí ń dá nuwallihi man tawalla ọlọ́ni àákà kún wọn wa nuslihi jahannam inú na jahannam láfi wọ̀ wa sa'at masira àmọ́ kó tó jọ́nà ó sa'at masira járó yà jahannam fún ibùgbé tí ó dáa ní ọlọ́mọ pé nínú gbé mi àti yí àtàwọn ọmọ wa náà àtàwọn aya wa náà àtàwọn òbí wa tí wọ́n ti lọ àtàwọn òbí wa tí wọ́n kú àtàwọn àfáà wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim